Almighty God, thank you. Almighty God, thank you. I have nothing to give you than to say thank you, Lord. Almighty God, thank you. Ricochet ìwọ, òrìṣà ní báṣẹ́ o. Ó ṣé o Baba, ó máa ṣé o. Òrìṣà ní báṣẹ́ o, Ifá ní bá máa bọ̀ o. Ó ṣé o Baba, ó máa ṣé o. If no be you, I for worship my mom. Ó ṣé o Baba, ó máa ṣé o. I for worship my mom, bow down for my maid God. Ó ṣé o Baba, ó máa ṣé o. God, when I see what you do for my life, I look up, thank you for them. God, I put my life for your hand. Person wey serve living God no go fit perish. Person say I no fit make am. You tell them say na lie. You know how they sing, but you forgive me. Another Jehovah that can't fit. You come for shoe, oh Allah, or tragedy run it as skelter. You say make I cool my mind, yawa no dey. You say no lele. Almighty God, thank you. Thank you. Almighty God, thank you. I have nothing to give you than to say thank you, Lord. Almighty God, thank you. Ricochet ìwọ, òrìṣà ní báṣẹ́ o. Báwo ni gan? O ní láti bí nílé báwo ni gan? Dá mi lóhùn, sọ fún mi, ṣé bójú ṣe rí ìrètán jòbí lọ́jọ́ ẹ̀dẹ̀? Ìwọ kúrọ́ gbowó lọ́wọ́ mi. Ṣé ìran mi jẹ́ ìran ẹ̀ lówó ni? Ló fi wá lo bring gbowó lọ́wọ́ mi, 5 million naira. Òun sọ mi pé ọ̀rẹ́ mi ò ní lọ sẹ́wọ̀n. Ṣé kò padà lọ sẹ́wọ̀n báyìí? Dá mi lóhùn. I'm a lawyer. Níwájú ta ni? Èmi ló sọ fún pé I'm a lawyer. Níwájú àwọn wo? Ìwọ lọ́yà. Ìwọ tó gbọ́ ọmọ sí àárọ̀ ẹ̀. Tó fẹ́ lọ gbárí ṣé mi ló tọ́ sí ni? Agbárí tó lóye ò tọ́ sí mi. Ká ní pé ọmọ mi ni, o ò ní ṣe rẹ́sì sàkání mi. I'm a lawyer. Kò sí àǹfààní fún mi láti máa bẹ pariwo. Wọ́n ní àgbá òfìfo òun ló máa ń róyọ̀ mú yọ̀. Nítorí pé nuisance tó jẹ́, o tún wá mọ́rọ̀ tó sọ ń sìn. Ṣé bójú ṣe rí ìrètá fi ń jobi lọ́jà ẹ̀jẹ̀ ọ̀ kí ni nǹkan tó sọ? Mi ò dẹ́dẹ́ rí. Èmi ò bá wọn jobi. Mi ò ń jobi bí ìdìdìrín bí irú tiyín. Ṣó ti yẹ ẹ́ sìn? Tó bá jẹ́ pé ìwọ ní ọpọlọ ni, ṣé mi ò lọ sí court láti lọ face ẹjọ́ yẹn? Jọ̀ọ́, ìgbà tí wọ́n pe appearances, ṣé mi ò dìde gẹ́gẹ́ bí lọ́ọ̀yà tí ó dúró fún ọ̀rẹ́ ẹ̀ ní court? Jọ̀ọ́, nígbà tí wọ́n fẹ́ dá ẹjọ́, ṣé mi ni màá kó sínú adájọ́ láti dá ẹjọ́ pé wọ́n fi ọ̀rẹ́ ẹ̀ sílẹ̀? Ẹjọ́ òfìfọ̀ wa nìyẹn, jọ̀ọ́, kí ni problem mi pẹ̀lú ẹ̀? Tó bá fífọ̀ wa ń kọ́ kí ni nǹkan tó fẹ́ ṣe fún mi? Ṣé o fẹ́ kọ́ ilé mi fún mi ni àbí kí ni o fẹ́ ṣe? Jọ̀ọ́ sọ fún mi náà. Ẹ ká sọ nǹkan, madam àbítúrọ̀ ọlọ́run, madam Indian. Inú bí mi lọ́wọ́ nígbà tó wọlé yẹn, má bítúrọ̀ ọlọ́run. Ojú mi dada, ìwọ mo bá náà rọ̀. O ò ní làákàyè rárá ti rárá. Àti pé nǹkan kan wà tí ò yẹ o. Ká ní pé o mọ̀ mí ni. Ọ̀rẹ́, ká ní pé o mọ̀ mí dáadáa ni. Nǹkan tó dánwò yìí, o ò ní dánwò sí àkàní mi. Àti wípé rírí tó máa ń rí mi, èèyàn dúdú ló pè mí torí pé mo black àbí. Nígbà tí wọ́n máa ṣó kọ́lọ̀ mi tán fún ẹ. Àìní ọpọlọ tó wà lórí ẹ ni o. Ṣó ti yẹ ń sìn? Jọ, ṣé nítorí ẹ ló ṣe gbé ẹdẹ wọlé at first? Kò yẹ, mi ò ní fún ẹ láǹfààní láti sọ pé ìwọ tàbí kó wá tàsí agẹrẹ kó rìn jìnnà kó wá sọ pé òun lọ sí Ọ̀tún Èkìtì. Ṣó ti yẹ, mi ò ní fún ẹ láǹfààní yẹn. Bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ ní ọwọ́ yìí, mo fẹ́ kó kúrò níwájú mi kó tó di pé máa kàn ẹ́ ní àbùkù tó pọ̀ kí n tó jẹ́wọ́ ẹni tí mo jẹ́ fún ẹ. All right, mo mọ̀ pé tí má ti bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ, ìyàwó ẹ máa bẹ̀ mí tì. Ìpadàbọ̀ mi wá síbí báyìí, á lè ju tàbí jà lọ. Wo bí kí ìpadàbọ̀ ẹ kó tó ju ti dágunró lọ. Ṣó ti yẹ ń sìn, máa dáṣẹ̀ rí àtòpọ̀ fún ẹ. Máa lu agbára tí mo ní lórí ẹ. Kò yẹ ń sìn, máa rún ẹ lọ sẹ́wọ̀n. Wọ́n á fi ẹ́ sẹ́wọ̀n gbére. Wọ́n á tọ́jú ẹ síbi kan tó bá dàbẹ́ ní pé zoo ló wà táwọn èèyàn máa fowó wú ẹ níbẹ̀. Ṣó ti yẹ ń sìn, ànígé mi fara mi á wá síbẹ̀ wá wú ẹ, máa wá congratulate ẹ kó wà ń bẹ̀ for life. All right, onírúurú àná òṣè.
nuisance. Ó ní mi mọ bó ṣe jẹ́. Mo ti mọ̀ ẹ́ bí ẹranko ní ẹ̀. Onígbàlù. Get out! My dear, jẹ́ ká lọ síbi tí a lọ. Ben ṣó fẹ́ pa mí ni. Ṣó fẹ́ bà tèmi jẹ́ ni ọmọ ọdún mélòó ni tó fẹ́ sọ mí dòkú ọ̀sán kankan. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Kí ló sọ lọ́wọ́ ẹ̀kan tó wá kiri? Ká tó wí lọ ká tó wí bọ̀. Ogbó tó bá gbọ́ owó sétí bẹ́ẹ̀ etí ẹ̀ máa nà ní bí etí ẹ̀ o. Kí ló dé? Ṣé wọ́n nìkan ló láìka owó láyé yìí? Kí àwọn nìkan ló láìka owó láyé yìí? Ṣé wọ́n ní gbogbo nǹkan ni? Ṣé wọ́n lè yàn mí ṣe gbogbo nǹkan ni? Man tó ń lọ yìí, ìwọ fún ẹ ló ti fẹ́nu ara ẹ ló ti fi sọ fún mi wípé kéèsì tó gbé wáyé wípé kò lè favour wọn. Mo lè ti sọ fún ẹgbẹ́ yẹn mo ní kò lẹ́gọ̀ọ́ ọ̀tọ̀. Leave it! Kó fi sílẹ̀ kó jẹ́ kó bọ́ àti wọn síwájú, jẹ́ kó mọ bá àti wọn lọ. Ó dẹ̀ mọ̀ọ́mọ̀ ó dẹ̀ bàjẹ́ ẹni ẹlẹ́ni jẹ́. Ó mọ̀ọ́mọ̀ ó rán ẹni ẹlẹ́ni lọ sẹ́wọ̀n. Kó dànà kí ló dé kí ló ṣẹlẹ̀? Ṣé gbogbo nǹkan lówó ni? Ṣé gbogbo nǹkan lówó lè yọjú ni? Àbí ẹni tó ń lọ tó lé kàyésì tó bá ta lọ́mọ kan tó fẹ́ lọ ṣe? Kí làbọ̀ tó fẹ́ lọ ṣe? Tó ń torí ọlọ́wọ́ ọmọ kékeré ara mi ni mí o. Tó ń torí ọlọ́wọ́ má wàá sọ èmi bí opó ọ̀sán kankan. Má sọ mi bí opó ọ̀sán kankan wáyà mi wèrè. Ó dẹ̀ fẹ́ dé mi lé mi lórí. Kí ló lè tó yìí? Kemi, you are mad. You are very, very stupid. Mo sọ fún ẹ for the first time, mo dẹ̀ ń confirm ẹ̀ fún ẹ gẹ́gẹ́ bí ìyàwó mi, mo ṣe mistake, mo dẹ̀ gbàgbé láti mọ̀. In fact, it will take me time láti mọ̀ pé orí ẹ ti yí. Tí o bá jẹ́ pé orí ẹ ti yí, tó jẹ́ pé nuisance gangan ni ẹ ní. Jọ̀ọ́ torí Ọlọ́run, owó tí eléyìí wá síbí, tí ajá tó wá síbí tó pariwo tó sọ̀rọ̀ pa yìí, this particular 5 million naira, I gave you 1.2 million naira nínú ilé ní bí the last 4 months. Yes. Àdókò ni mo fún ẹ lówó yẹn, ó dì mí lẹ́sẹ̀ mo bẹ̀rẹ̀ sí ní rábàbọ̀ ń kí mi olówó orí mi ọkọ mi bẹ́ẹ̀ ni pé mi lọ́lọ́run tó ṣe gbogbo nǹkan fún yàn láyéláyé. Àbí? Ó wá lọ tọ́sìn, ó bẹ̀rẹ̀ sí ní pariwo fún mi pé ṣé gbogbo nǹkan lówó ni. 1.2 million naira tó ń kí mi fún tó pé àwọn mọ̀lẹ́bí ẹ̀ tó ń pè mí lórí fóònù yẹn. Jọ ibo ni màá ti rí láì ṣe pé bí akéèsì kan wáyé. Iṣẹ́ tá à ń ṣe nìyẹn náà. No matter bó ṣe lè wù kórí lọ́ọ̀yà ní mi náà. Try and error ni. Gbogbo nǹkan tí mo mọ̀ ni màá lò. Tí adájọ́ bá dẹ̀ ní pé kò rí bẹ́ẹ̀ tó bá dẹ̀ fi sẹ́wọ̀n kí ni màá ṣe? Ṣé fúnra mi ni kí n lọ fàjọ kò lẹ́wọ̀n ni? Àbí kí ni kí n sọ fún? Kí ni pé mi ò gbà? No, oh disappoint me. Àtìgbà tí mo ti mọ̀ pé ẹranko ni ẹ́, ẹni tó yẹ kó fẹ́ nìyẹn lóòótọ́. Toró ti sọ fún ẹ pé kí lórí lára mi. And it is true. Ẹgbẹ́ wèrè ló ń fẹ́ wèrè, ẹgbẹ́ àwọn ló ń ra òun he. I'm not going anywhere. Wo àánú ẹ ló ṣe mí tó bá délẹ̀ tán sí Ọlọ́run ṣe obìnrin ni mí máa ń fa ìwé ara mi àwa bí gbà lọ ilé tó wá pa mí. Ìgbésùrù jẹ́ o pẹ̀rẹ́pẹ̀rẹ́ jẹ́ ẹ máa ń pa fún oríwo púpọ̀ jù. Pé kí ló ṣẹlẹ̀? Gbogbo eriwo náà ni ó parí tí ó lọ láàrin eré náà ni mo rò pé kí wàrà má lọ ṣẹlẹ̀ fún eré. Pé ìwà yìí kò ní da fún ẹ tó bá ara gbá fún ẹ kò ní ra òun fún ẹ tó bá ara méjèèjì fún ẹ ọmọ lórí máa ṣàkàrà láyé báyìí irú ròǹbó ọ̀gá wéèrè ọmọọṣẹ́ aṣẹ́wó ìgbà tó jẹ́ pé ìlú kan náà lẹ ti jọ wá ẹ ṣe níjọ máa hùwà bí wèrè ẹ níjọ ṣoríire papọ̀ èyí olórí búkú méjèèjì. Olóhùn ni olóòótọ́ àmọ́ ó lè lọ rí client ẹ̀ kò ní ọ̀pọ̀ ṣe pẹ̀lú tiwa ọ̀dẹ̀ ní ẹ̀yìn ó ṣe kí irun tí mo ṣe máa ń ronú lọ. Ẹ kú lé o. Àǹtí Lára ẹ káàbọ̀ ó máa pẹ́ yí díẹ̀. Èmi ni àrí. Àwọn ọ̀ṣẹ́ ìwọlé. Àmì nǹkan. Àlàáfíà ló wà. Wọ́n mọ̀ ní kí n máa kí n. Àwọn béèrè pé kí ló dé tẹ̀yìn níbi tí ẹ yọjú sí. Àwa náà ti fẹ́ rán ọmọ tàbí sí gan-an. Àǹtí, a máa ń pe ọ̀rọ̀ yìí lówe, ó máa ń ronú. Ẹ̀gbọ́n náà, ṣé bá ṣe máa fi bọ̀dá mi lẹ́rìí, tá máa di ẹ̀ṣà ìmọ̀dì? Èmi náà ń gbé gbèsè lọ́sàn-án láàárọ̀ ọ̀sẹ̀. In fact, mo file an appeal case fún lẹ́nu gbogbo ọ̀sẹ̀ nítorí murder case. So gbogbo ìdúró pátápátá àwọn ọjà sí. Mi ò dẹ̀ dúró náà, mo tún lo what next to do. Mo ti kọ́ náà. Well, àti gbé gbèsè fún àwọn. Gbèsè.
òótọ́ ni àti ń gbé ìgbésẹ̀ àmọ́ ìgbésẹ̀ tá à ń gbé àwọn àtàdúrà ni. ìyẹn náà dà kò sí ìkan tó kọjá àwọn àtàdúrà lè nígbàgbọ́ pé wọ́n wà gbàdúrà sí iṣẹ́ ti jẹ́. ẹ ṣe àwa òkè. ṣé àwọn ọmọ mi sì ẹgbẹ́ lọ sókè. ẹ káàbọ̀. kí ló máa ń ṣe náà ṣé tó máa trust anybody ṣé ó trust àti lára ni wọ́n wọ nílé ẹ̀kọ́ refer to cd ojú kò ní bọ́lẹ̀. gbẹ́nu ẹ sọ òde ní ẹ̀yìn wo ara ẹni kò trust mi ì trust èèyàn kankan rárá mo má trust ara ẹ ṣùgbọ́n. Madam, for example, kí ni àwọn challenges táwọn lawyers máa face most especially tó máa treat murder case. ọ̀rọ̀ ńlá lè bèrè yìí o oríṣiríṣi challenges làwọn lawyers máa face anyway èmi máa sọ fáwọn èèyàn pé kò síṣẹ́ téèyàn bá ti ṣe láyé tó bá ti mú owó wá lóríṣiríṣi ẹ̀gbin máa ń wà ń bẹ̀ kò ń ṣe ní ọ̀dọ̀ wa ń bíbá ẹ̀ nìkan and murder case tẹ̀sán oríṣiríṣi ló wà à ń pè kan ní manslaughter ṣé ti yẹn ṣé ti manslaughter yẹn náà ó tún pé oríṣiríṣi irú pé sìn ok ẹ jẹ́ kí n ṣe example kan fún yín ẹ mọ̀ pé a mọ̀ pé ẹ̀yin ọkùnrin ẹ lówó lára jà owó obìnrin náà ọlọ́pàá ẹ̀kárí kò ṣe déédéé kí irú yín sìn kí wá lọlé kí wá délé kí rí ọ̀rẹ́ yín tímọ́tímọ́ pẹ̀lú ìyàwó yín kí rí àwọn méjèèjì kọ́jọ máa bára wọn lájọṣepọ̀ nínú matrimonial bed yín báwo la ìfẹ́ fẹ́ lásìkò tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ ẹlòmíín wà tó jẹ́ pé kò kí ń lè control nǹkan tó bá ń ṣe kò sí nǹkan tí ò lè ṣe ń ká nìyẹn ó lè pa àwọn méjèèjì ẹlòmíín lè pa àwọn méjèèjì tó kó tún para ẹ̀ kó tún ṣe oríṣiríṣi nǹkan especially tó bá yẹ pé irú ẹni bẹ́ẹ̀ ó ti lárùn ọpọlọ rí ṣó ti yẹ yín tó má gbé irú ẹni bẹ́ẹ̀ wá sọ́dọ̀ mi èèyàn àkọ́kọ́ lọ trace health history ẹ̀ èèyàn àkọ́kọ́ wò ná bí ẹni tó ti lárùn ọpọlọ rí ni tó dẹ̀ pé tó ti lárùn ọpọlọ rí ni tàbí tó jẹ́ pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ti ṣẹlẹ̀ sí rí irú ẹni tí à ń sọ̀rọ̀ ẹ̀yìn sìn àwọn tó máa ń sábà ń ṣe jù àwọn tó yẹ pé wọ́n ti assault wọn nígbà tó wà kékeré tó yẹ pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó ti ṣẹlẹ̀ sí wọn rí tán ti rí ríṣẹ́ mọ̀ ó máa rí bákan lára wọn irú èèyàn bẹ́ẹ̀ yẹn tó bá wá síwájú wa tí a bá bá wọn sọ̀rọ̀ tá a tọ̀ bó ṣe yẹ ká tọ̀ tá a ṣe bó ṣe yẹ ká ṣe tá a bá dé iwájú adájọ́ tó bá tá a bá rárá wa defend dáadáa wọ́n á fún ẹni bẹ́ẹ̀ wọ́n á fún lẹ́wọ̀n díẹ̀ wọ́n á fi jìyà díẹ̀ jẹ nǹkan tó dẹ̀ ṣe máa ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn ni wípé so that àwọn tí wọ́n ní kàánú tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó fẹ́ ṣèkà wọ́n á mọ̀ yìí pé tí o bá ṣèkà tó wọ̀jọba bá tẹ̀ wàá jìyà àti wípé àwọn èèyàn tó bá wà nírú position yẹn ká má encourage wọn wípé nǹkan tó ń ṣe ò dáa òun náà ṣe máa ń fìyà ẹ̀ jẹ wọn and nǹkan tí wọ́n wà tó jẹ́ pé murder case gangan nìyẹn bí pé ń sin kéèyàn gbébọn kó yìí gbọmọ làkejì torí pé òun fẹ́ràn ẹ̀ that is taking laws into one's hand irú nǹkan bẹ́ẹ̀ yẹn ò dáa lórílẹ̀‐èdè yìí èmi ò tiẹ̀ ń gbarú ẹjọ́ bẹ́ẹ̀ wọ́n gbóró ẹjọ́ bẹ́ẹ̀ wá sọ́dọ̀ mi ò kí ń gbà àmọ́ ṣe mọ̀ ó tún depend lé bó bá ṣe wá àṣà jẹun ṣe wọ́n tó ní pé jẹ́ student tẹ̀ jẹ́ kí ló pẹ́ jíjẹ yẹn náà criminology ló jẹ́ kí n máa nà tán fún yín báyìí ẹ̀dẹ̀rọ̀ kí gbogbo wa pátápátá náà ọmọdé ni wá àbí kọ́lọ̀ jẹ́ kí gbogbo wa dàgbà dáadáa ni mo fi yín open up báyìí kó ṣe nǹkan tó yẹ kí n máa sọ fún yín. tí rẹ níbẹ̀ bá wá sọ́dọ̀ wa tó bá sọ̀rọ̀ tó ṣàlàyé tàbá rẹjọ́ yẹn ṣe 50-50 ni ó ṣeé ṣe kí ó jẹ́ ẹ̀mí fún ẹ̀mí ó dẹ̀ ṣeé ṣe tọ́lọ̀ bá wà lẹ́yìn ẹ̀ tàbá bójú rere George pàdé kan fi ìyà ráńpẹ́ jẹ àmọ́ nílùú tá a wà yìí o náà lẹ́yìn bá mọra ẹ̀ tó láàrin èmi àti kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀ kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀ so bó ṣe wà nìyẹn.
ṣó ti yín bẹ́ẹ̀ so kẹ́lẹ̀ wọ́n kí gbogbo ẹ̀ wọnú ara wọn ni. ẹ jẹ́ má bínú. Yeah. Richard. Ní kó fún mi 5 minutes mo wọ́ òun láwọn àlejò mi báyìí. Okay. Ẹ má bínú jàre. So kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ ṣé gan madam, ẹ ṣé. In fact, ẹ mọ rírì oore tẹ́ ṣe fún wa o. In fact, oore ńlá gidi gan lẹ ṣe fún wa. And mo fẹ́ kí in fact mo really appreciate it. Mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ kíní o pé lára àwọn appreciation list wa ẹ̀yin lẹ máa wà ní number 1. Honestly, ẹ̀yin lẹ gbọ́dọ̀ wà ńbẹ̀. Ẹ ṣé gan madam, God bless you ma. Mo rí pé ó dàbẹ̀ ni pé ẹ ní àlejò. Ẹ jẹ́ ká wá máa lọ sí wa. Ẹ ṣé gan ni sir. Mo dẹ̀ like hairstyle ti yín. All right, ẹ ṣé gan ni. God bless you. Take care. All right. Yeah. Nikki Richard one. Okay. Auntie, ẹ káàsán. Báwo. Anyway, mo wá láti wá bẹ̀yìn náà ni. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo fọ́lọ́run bẹ̀yìn. Ẹ má bínú. Ṣé rí ọ̀rọ̀ tó wà lẹ́yìn tẹ́ bá bínú tó bẹ̀ ojú bẹ̀ lọ. Èmi kàn bẹ̀yìn cause mo nígbàgbọ́ pé lágbára Ọlọ́run tí Popsi bá máa dé èmi máa bá wọn sọ̀rọ̀. Àwọn nǹkan ṣe sọ̀rọ̀ wo tàjẹ́ yín. Tó bá tẹ̀ wá náà wùn lówó kò yé yín. Èmi á try fún ara mi máa fún yín. So ẹ má bínú ṣẹ́gun ẹjọ́. Ṣé tí mi ò bá pè ẹ́ ìwọ náà ò dì mí ẹ̀ fit wípé ó yẹ kó rí mi àbí kó pè mí? Ṣé nǹkan tó fẹ́ ṣe nìyẹn? Ṣé nǹkan tó wà àti dáadé fẹ́ ṣe nìyẹn? Ṣé mo ti ṣe ilé lè ta fún Jobi lọ́jọ́ ẹ̀dẹ̀? To the extent wípé Popsi ẹ travel wọn ò sọ fún mi. Dúró náà, ṣé tó bá yẹ pé bó ṣe yẹ ká dá ẹjọ́ yẹn la ṣe dá? Ṣé láti tiẹ̀ á travel láì sọ fún mi? Àbí tó bá yẹ kó bó ṣe yẹ ká dá ẹjọ́ yẹn la ṣe dá ni? Political ambition chief ṣé kò tí ní wà at stake báyìí? In fact àti ẹ̀ ti tán àti ẹ̀ ti parun. No, dábì lóhùn. Àbí tó bá yẹ kó bó ṣe yẹ ká dá ẹjọ́ yẹn la ṣe dá ìwọ máa jẹ́ free man lẹ́nìí. Dábì lóhùn. Tí wọ́n jẹ́ pé òun á pe chief lórí aago wọn ò ní gbé aago mi mọ́. Wọ́n wá travel wọn ò sọ fẹ́ mi. Dábì lóhùn. Sọ fún dáàdì. Sọ fún bàbá ẹ̀ tó bá pè tàbí tó yẹ kí wọ́n ló pè wọ́n sọ fún ọ pé ìjẹ̀ṣà lè mi o. Mi ò ń fi owó báyọ̀ ṣeré rárá. Mi ò ń fi owó báyọ̀ ṣe oṣù máa lọ lè mi o. Èmi máa gba owó mi. Ṣé o ti ṣe bẹ́ẹ̀ torí tí bá bí mi tán tí wọ́n ní fáìlì ẹ̀fọ́ ni o kí ni gbogbo rọ́bìṣì yẹn náà. Tí bá bí mi torí mi bá kàn ní tó máa fún mi ní owó mi. Bí èdè bá ṣe gbé ìyóṣe gùn tó ni mo máa fi náà sí mi ò ní rán ní tì máa kí iná bọ̀ lẹ́kọ̀ọ́ tí kan fi òní ṣe. Àǹtí ẹgbàá gbogbo nǹkan tẹ̀ sọ ìdá kí ló dé? Ara ẹ̀ ń kí à ń sa ẹlẹ́mẹ̀ẹ́ tó kú. Tẹ́ bá tí náà bá ní ilé kankan ò lè jókè ẹ wo mo respect yín lóòótọ́ tẹ́lẹ̀ bọ́ tẹ́ ṣe ń ṣe yìí ẹ máa kí n rin yín fín èlò gan lówó tá a jẹ yín gan náà. Mo gbé ẹ máa wo wèrè ọmọ ẹrú ìwọ lẹ́nu sí o lẹ́nu láti sọ̀rọ̀ sí èmi níwọ ṣé bó ṣe rí nìyẹn gbogbo nǹkan ìwọ sórí gbogbo ẹ̀ tí ẹ̀ ti wá dà báyìí níbi tó dé yìí ó ti dà sọ fún chief tọ́wọ́n bá tó tó máa pé ọkùnrin gidi ni àwọn táwọn bá tó tó máa san owó mi fún mi gbogbo nǹkan tá a ti pátápátá ti lé fi dégún gbogbo ẹni gbogbo ayé máa gbọ́. èlò gan lówó tá a jẹ yín gan náà meanwhile lọ́ọ̀yà tẹ́ ń sọ̀rọ̀ nípa yìí àwọn sọ fún yín pé kẹ́ ẹ rán lẹ́wọ̀n á ní kẹ́ ẹ bribe ẹ̀ nìkan tá a sọ fún yín fúnra yín lẹ́ rán lẹ́wọ̀n dẹ̀nà ọ̀run yín nìyẹn wà kí lẹ́yìn sọ náà ẹ̀rẹ̀ ń dárúkọ Popsi mi bẹ́ẹ̀ kí ni gbogbo ìtumọ̀ orú nǹkan bẹ́ẹ̀ mi ní láì kí n wojú yín Ọlọ́run. Oh, that's good ó mọ̀ tán àbí wọ́n ti rán ẹ gbogbo wọ́n ti kọ́ gbogbo ẹ̀ fún ẹ wọ́n ti táìpù ẹ̀ fún ẹ o ti wá program ẹ̀ sí brain yẹn kó tó di pọ́n lọ àbí mo dáadáa ní ẹ̀ ò ń ṣọmọ àlè ó dà bẹ́ẹ̀ wọ́n á sọ fún chief sọ fún wọn wípé wọ́n bá ẹ̀kún tèmi gan níbùbá lákọ ni mo wà bí ìbọn ìwọ rìn kiri ìwọ tó yẹ pé ìwọ ló ṣẹ̀ ò rìn kiri ṣé nínú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ìkọ́ni àti rán ẹni ẹlẹ́ni lọ́yà Tope tí ò mọ ọwọ́ tí ò mẹsẹ̀ ló wà lẹ́wọ̀n ìwọ gángan tó jẹ́ mọ́dra ìwọ gángan tó yẹ pé ìwọ ló ṣẹ̀ òun àyàn káàkiri àbí nínú ẹ̀ náà lèèyàn kan kú sí àbí
wọ́n lè rí fẹ́mi lówó mi mo risk life fún ti tèmi profession mi mo put it at stake all because of you and your father wọ́n bá gbẹ́ ilé yín kò possible wàá gbà. àǹtí ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín ẹni àrà tẹ́ bá fẹ́ dá mo fẹ́ kẹ́ mọ̀ pé gbogbo wa la lórúkọ wa láti protect dẹ́sẹ̀ ẹ̀dẹ̀rí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ó jọ kàn wá bí àgbò ní o tẹ́ bá try láti tú àṣírí kan tó ṣe máa fẹ́ tàwa ló máa fẹ́ tẹ̀yìn náà òye yín àtẹ̀bárẹ̀ tí wàá ní àṣírí kan wà lọ́wọ́ yín tẹ́ fẹ́ tú máa jẹ́ kẹ́ mọ̀ pé kò sí nǹkan kan tí ẹ lè ṣe. ẹ máa sanwó tèmi yà kò sóògùn kan tá a fẹ́ sọ fún yín. wàhálà yẹn máa sanwó yẹn bàbá ẹ̀ á sanwó yẹn sanwó rẹ̀ bóbìnrin ló ń bàtà ẹ máa gbà tẹ bá bìlí kò fọwọ́ lágbá mi lójú kò pọ́n kò jọ rárá ṣé gbogbo ilé tí mo wọ̀ yìí wò ó gbogbo ilé ẹ̀fíìsì ni o mi ò ṣe alákọ̀ọ́ tó bá ti di yọ̀rọ̀ owó mi ò ṣe alákọ̀ọ́ fún ọbẹ̀ kó lọ bẹ́ẹ̀ lọ bá pẹ́ màá bá yín jà màá bá yín fà á. ok ṣé wàá rí ìjà yẹn gangan ẹ̀sán yẹn gangan là á gangan retí. ó yẹ ẹnì ṣe. èmi ẹ wá jẹ́ kẹ́ mọ̀ pé tí a bá rí àkàbàgàjà kò ń ṣe bí ìtàpótí rárá. jáde kúrò ní ọ́fíìsì mi. ok ẹ dára nu yín kárí kọ́ bọ̀ à ní ta fẹ́ fún yín. jáde kúrò ní ọ́fíìsì mi sẹ́ ìwọ máa níṣó níbẹ̀ àjọ fojú sùnùkùn wò níṣó wẹ́ẹ́dẹ́ gbà ẹlẹ́fẹ́ fọwọ́ la gbá mi lójú ẹ̀ẹ́dẹ́ gbà. àwọn ọmọ ìfẹ́ fọwọ́ la gbá mi lójú ní ṣá. Sorry ma, ẹ jọ̀ọ́ mo gbàgbé fóònù mi. ẹ mú fóònù yín kẹ́kọ̀ọ́ sí lọ jàre. ẹ lọ́jọ́. mi mọ kọ́ la sàtọ́ ń lò tó ń gbélé. àwọn pípọ̀ yìí ṣé wọ́n believe pa àwọn ọ̀gbọ́n ni. kódà. meanwhile lọ́yà tẹ́ sọ̀rọ̀ nípa yìí àwò sọ fún mi pé kẹrùn lẹ́wọ̀n á ní kẹ́ bribe bẹ́ẹ̀ nìkan tá a sọ fún yín. wọ́n ti rán ẹ̀ gbogbo wọ́n ti kọ́ ọ́ sọ gbogbo ẹ̀ fún wọ́n ti kọ́ ọ́ ti táìpù ẹ̀ fún ẹ òtù á program ẹ̀ sí brain yẹn kó tó di pálọ̀ àbí àwọn ọmọ dáadáa ní ẹ̀rù sọmọ àlè ó dà bẹ́ẹ̀ wọ́n á sọ fún chief sọ fún wọn wípé wọ́n bá ẹkún tèmi gan bí níbùbá lákọ̀ọ́ ni mo wà bí gan ìwọ rìn kiri ìwọ fẹ́ pé ìwọ ló ṣẹ̀ ò rìn kiri ṣé nínú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ìkọ́ni á ti rán ẹni ẹlẹ́ni lọ́yà tó pẹ́ tí ò mọ owó tí ò fẹsẹ̀ lọ́wọ́ àlẹ́wọ̀n ìwọ gọ́gọ́gọ́ tó jẹ́ mọ́tà ìwọ gọ́gọ́gọ́ tó yẹ pé ìwọ ló ṣẹ̀ owó àyàn káàkiri àbí nínú ẹ̀ náà lèèyàn kan kú sí àbí ẹ̀rọ wà lẹ́rìí sẹ́mi lówó mi mo risk life fún ti tèmi profession mi mo put it at stake all because. ṣé mi sọ fún ẹ ṣé mi ò sọ fún ẹ. gbogbo bóyá sọ fún mi náà it's very hard for me to believe àbí ṣé kì í ṣe òkú bẹ́ẹ̀ tí mo mọ̀ ni àṣẹ lóòótọ́ ni wípé tọkùnrin bá ti lówó lọ́wọ́ gbogbo ìwà pálapàla tí wọ́n ń wù tẹ́lẹ̀ ló máa bẹ̀rẹ̀ sí máa gbé yọ. wo ọ̀rẹ́ mi sórí irú àwọn ọkùnrin bẹ́ẹ̀ yẹn wọ́n ti ní ìwà pálapàla nú tẹ́lẹ̀ ni irú wọn máa ń sọ àwọn ọkùnrin ẹgbẹ́ wọn lẹ́nu ni sórí ti bẹ́ẹ̀ nìyí kò ń ṣọ̀rọ̀ owó ó dàbẹ́ ni pé bóyá
mi mọ̀ bóyá àǹjọ̀nú kan ló wọnú ẹ̀ because mo kàn ti jókòó mo ti rọrọ ẹ̀ títí mi ìrírò mo kàn máa wò pé ṣé bẹ́ẹ̀ tí mo fẹ́ náà kọ́rẹ́ ni bẹ́ẹ̀ tó jẹ́ pé ó wà loving and all that tí ò bá rí mi báyìí kò lè ṣe nǹkan kan ìsìn ó kàn máa ṣe mí bí ọmọ ọ̀dọ́ ni ó kàn máa ń gbó kiri ilé ni bí ajá ọ̀rẹ́ mi débi pé tí èmi àti bẹ́ẹ̀ bá jọ fẹ́ ní àjọṣepọ̀ tó bá rí bó ṣe máa ń jágbe mọ́ mi fẹ́tọ́ máa ò dé tèkè ìgbà mẹ́gun máa yọ bẹ́ẹ̀tì tì mí ọlọ́run bá ń gbọ́ ó ti sú mi mi ti ẹ̀ mú nǹkan tí mo lè ṣe sórí ọ̀rọ̀ tó bá ti pè mí báyìí sórí tí mi ò bá délé láàrin 30 minutes sísìn tó bá ṣáájú mi délé kò dáràn ni. anyway Kẹ́mi sórí àmọ̀ràn tèmi máa fún ẹ ni wípé wàá ṣe sùúrù ni o ó ṣàmọ̀ wípé obìnrin tó bá fẹ́ jókòó sílé ọkọ tó fẹ́ ní ibùjókòó ayọ̀ ó máa ní sùúrù ni o nǹkan tó ń kó bẹ́ẹ̀ bá ti sọ fún ẹ pé kò ṣe ni kò ṣe tó bá ní kó jókòó síbí ibẹ̀ kẹ́lẹ́ ni kó jókòó sí tó bá ní shh don't talk ìwọ náà don't talk ṣùgbọ́n màá dẹ̀ máa fẹ́ ṣàdúrà pọ́lọ́run akọ ẹ̀ mọ̀ ṣe. ọ̀rẹ́ mi wàá kúkú máa ṣe sùúrù ni ó dẹ̀ mọ̀ wípé onísùúrù ní jogún ayé just be patient. kò sí pé mi ì ní choice sùúrù náà ni màmá ni àbí ibo ni mo fẹ́ tì sí ibo mo ṣẹ̀fẹ̀ máa lọ́ndà bó jẹ́ ní ti máa lọ ọ̀nkúlárì nǹkan. màá la wọ́n tẹ̀ ṣe pè mí láìpẹ́. ìyá ṣàlàfíà náà wá ṣá tán bá ti pè bá mi kí wọn ṣá. wọ́n á gbọ́. máa pè tí wàá délé. máa pè tí wàá délé. Loud no as in oh kú di sáré ó yá fò àpòkè machine ẹgbẹ̀rún sábẹ́rẹ̀ sàmúlò lọ́wọ́ gba mú sọ fún ẹ. yà ẹ lẹ́nu ìwọ ó rò pé ó lè gbá mi kó lọ ó rò pé ó lè dùp mi kó lọ ó ti wá rí i pé ẹgbẹ̀rún sàmúlò ń sìn sàmúlò lọ́wọ́. guys lóde. mo lálàá dé. àlá nítorí àlá ló ṣe jí ló ṣe pariwo jí báyìí ṣé kò ṣe ṣá wáyé tó máa fi bí ibẹ̀ ní bó tiẹ̀ gba school rárá sórí pé mo ṣe mistake kan tó bá jẹ́ illiterate ni mo fẹ́ ṣọ́n bá yé mi ò lè rí báyìí ṣá why you acting like this ó lè ṣe bẹ́ẹ̀ ni pé kò sọ̀pọ̀lọ lórí ẹ̀ ó fọpọlọ sùn gbà tó sùn ni ó lálàájí ó dẹ̀ bẹ̀rẹ̀ sí dẹ̀ pariwo jọ kí ló stop ẹ láti jí bó ṣe jí yẹn kó o dẹ̀ gbàdúrà ṣé bàlá ló là anything tó bá rí lójú oorun nígbà tó rí ṣó lé ẹ dojú ayé ni tó bá tiẹ̀ jẹ́ pé àwọn eégún ló lé àbúrò ló lé ẹ kọ́ tiẹ̀ fẹ́ pa ẹ́ gan ni ṣé mo ti fi ẹ́ lẹ́yìn nígbà tó dẹ̀ jó dẹ̀ ti rí pé no bedroom ló wà ó dẹ̀ rí pé mo wà ń bí kí ló tún fariwo
ó dẹ̀ heart director wa bí tó pa action fún ẹ ní dídì yẹ́ Kẹ́mi I don't like that ó ṣe rí mi ò dẹ̀ fẹ́ kí o tún gbìyànjú láti ṣe irú ẹ̀ mọ́ láyé ẹ̀ ok tó bá ní nǹkan mi tó fẹ́ ṣe ó bẹ́tà kí o sùn sówó ní láǹfààní àti lálàgbére kan wọ́n sọ bá ọ̀la. Benson, what came over you? Dúró ìgbà wo ló dà báyìí? Kò ṣe ẹni tí mo má rí rí náà o. Ṣé ìgbà tó bẹ̀rẹ̀ ṣé inú ló ṣe wá di nǹkan mi báyìí? Ó tiẹ̀ ti wà at least o ò ní human feelings rárá àti rárá. O ò care fún mi mọ́. Wà kàn sọ̀rọ̀ sí mi anyhow. Mi ò gbọ́dọ̀ ṣe mistake sín. Wà bẹ̀rẹ̀ sí máa scold mi. Wà bẹ̀rẹ̀ sí máa lálù mi. Kí ló dé? Gbà tí mi ò kí ń ṣọmọ ọ̀dọ̀ ẹ. Mo lálà. Ṣé àlá tí mo lá ṣé mo mọ̀ọ́mọ̀ lá ni? Tó fi wá ń bú mi lé lórí. Àbí mo yẹ pariwo jáde yẹn ṣé mo mọ̀ọ́mọ̀ ni? Reflex action ni mi mọ̀ náà. Mi mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ mo kàn pariwo jáde ni because àlá tí mo lá àlá tó wà horrible ni nǹkan tó wà terrifying ni. Wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí mi. O tiẹ̀ lè fà mí mọ́ra o lè kọ́dùn mi kó tiẹ̀ gbé fíà yẹn kúrò lára mi o dẹ̀ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí mi as if I am nothing. Bẹ́ẹ̀sì wo ni mo bá sọ̀rọ̀ náà kí ló ṣẹlẹ̀ sí ẹ̀ náà? Anyway, gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí náà ìwọ ló fà á. Gbogbo àlá burúkú tí èèyàn ń lá kiri ìwọ náà ló fà á. Ìwà burúkú ọwọ́ yìí náà òun ni ò jẹ́ kí n nísinmi inú ilé. Iṣẹ́ gidi ló ní lọ́wọ́ táwọn èèyàn ń ṣe tó fi ń ṣoríire tó fi ń là iṣẹ́ gidi tó ṣe ń fi yangàn níta ìwọ ló mọ ẹ̀mí burúkú tó kọ́ wọnú ẹ̀ tó fi ń fi ìwà burúkú ṣiṣẹ́ náà ó di pé kó máa gbé lọ́wọ́ àwọn èèyàn kó máa ṣiṣẹ́ gidi fún wọn kó máa ṣe jákujàku kó máa ṣe rábàràbà kiri òun náà mi ò fi ọlọ́kọ̀ balẹ̀ débi pé mo wá ń lálàá pé àwọn kan fìbọn lé mi kiri èmi àti ẹ̀ náà fìbọn lé wa kiri tó fi fìbọn pa olódì wa dànù. Kẹ́mi ìwọ náà máa yìnbọn fún mi àti gbogbo nǹkan tó important sí ẹ mo mọ̀ kémi ò important sí ẹ ló ṣe lálàyé pé wọ́n yìnbọn fún mi lójú oorun wèrè tó sùn gbogbo àwọn nǹkan tó dùn ẹ̀ ló máa yìnbọn fún what's the problem kí ló ṣe ìwọ lálàá nǹkan gidi ni wọ́n yìnbọn fún mi tó bá bí mi lójú bó ṣe lọ máa sọ pé wọ́n á yìnbọn fún mọ́mí ẹ̀ bẹ́ẹ̀ ni nígbà mi ò ṣe sleep now Kẹ́mi sleep now or else wàá hate mi o pẹ̀lú nǹkan tí bá ṣe fún ẹ. alukọ́dọ̀dọ̀ lọ́wọ́ ọba. alájà ṣe rí àlá tẹ́lẹ̀ lá àlá tó láàmìlaka tó lápẹẹrẹ ni bẹ́ẹ̀ ni àlá tó yẹ kéèyàn káyà sókè kó sì bẹ̀rù ní pàápàá ju gbogbo ẹ̀ lọ ẹ dúpẹ́ lọ́wọ́ alájà Mariam torí pé àwọn àgbà ní orí tí ó bá sunù báyìí òun ní gbé ní pàdé àwọn àfa ńlá níwọ̀n bá àgbàtẹ́ tí wàá dé ọ̀dọ̀ èmi àfa ọlọ́run gbẹ̀bẹ̀ mo fi ń dá yín lójú pé gbogbo ọ̀rọ̀ yín pátápátá ni ò níyànjú ṣe rí àdúrà láṣẹ àdúrà tàwẹ̀ ọlọ́jọ́ méje tá a bá ti wá gbàdúrà tá a fàwẹ̀ yìí tì mo fi ń dá yín lójú pé inshallah òbí kúrẹ́rà tó ń láàyè gbogbo ohun tẹ́ ẹ fẹ́ pátápátá ni ó yànjú ní ti dáadáa. ẹ jọ̀ọ́ àfà ẹ jọ̀ọ́ ṣé àwẹ̀ àtàdúrà yẹn ṣé èmi nìkan lè dá gbogbo ẹ gbà àbí dandan ni kọ́kọ́ mi bá mi gbà náà. àtẹ̀yìn o àtọkọ yín ẹ̀yin méjèèjì lẹ́jọ́ gbà kódà kò yọ èmi tí mò ń bá yín sọ̀rọ̀ kò yọ mí lẹ̀ bẹ́ẹ̀ bá ti wá gbà tó di ọjọ́ keje gẹ́rẹ́gẹ́ ẹ̀yin ẹ ṣe sàárà fáwọn aláìní tàbí kẹ́ ẹ ṣe fáwọn afọ́jú oníbàárà káàkiri tẹ́ ẹ bá ti ṣe lé Allahu Akbar gbogbo nǹkan tá à ń fẹ́ ní ó tó wà lọ́wọ́ bẹ́ẹ̀ ni ọ̀la àwọn afá mi ń sẹ́yìn ẹ̀ mọ̀ sọ fún mi alájà Mariam ẹ dákun ẹ jẹ́ kémi àti yín ríra lẹ́yọ̀ ọ̀sọ́kà tẹ́ ẹ gbọ́.
Bismillah. Ajá lórí náà. Ìdí tí mo fi ní kí a tẹ̀síwájú. Ó ní ọ̀rọ̀ pàtàkì kan tí mo fẹ́ bá yín sọ, tí mo sì fẹ́ kẹ́ ẹ dì mú sọ́wọ́ àlàáfíà yín. Ṣé rí nígbà tí mò ń ṣe ìsìára, ẹ̀mí Ọlọ́run bá mi sọ̀rọ̀. Ntẹ́mi Ọlọ́run bá mi sọ ni wípé ọ̀rẹ́ yín tẹ́ ẹ mú wá, ọkọ ẹ̀ ó ti gbẹ̀mí èèyàn lọ́pọ̀lọpọ̀. Mi ò ṣe ètò onírọ̀ jìn. Ṣé wá rí ẹ̀mí èèyàn gbígbà tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kì í ṣe kó fi dà pa wọ́n àbó fìbọn pa wọ́n nípa ká gbẹ́jọ́ ẹlẹ́bi, ká gbé fáláre, ká wá gbé taláre, ká gbé fẹ́lẹ́bi. Ibẹ̀ ló ti fi pa ọ̀pọ̀lọpọ̀ lára. Ṣé rí bí ò bá wá ṣọ́ra, ó ṣeé ṣe kó jẹ́ wípé gbogbo ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀ tó ti rán lọ sọ́run nípa ẹjọ́ bí ẹjọ́ ọlá bí ẹjọ́ ọ̀kà tí ń rò mọ́ wọn lẹ́sìn, ó ṣeé ṣe kó jẹ́ pé ẹ̀jẹ̀ wọn òun ní ọ̀padà rán wọn náà lóyún. Àwọn subiláì. Ìdí tí mo wá fi ni pé kí ẹ̀jẹ̀ àtẹ̀ní wípé èmi ò mọ bẹ́ẹ̀ ṣe bá ọ̀rẹ́ yín sọ, tẹ́ ẹ bá lè bá a sọ pé kọ́kọ́ rẹ̀ kó kún fàdúrà, bí bá ti wá ń gbàdúrà kó máa ṣe astagafurulayi inna Allaha gafurur rahim, kó máa wá ṣètọrẹ àánú dáadáa bá ti ń ṣe tó ó ṣe é ṣe kọ́lọ́wọ́n gbàdúrà látara bẹ́ẹ̀. Tó àfà gbogbo bẹ́ẹ̀ ṣe ṣàlàyé fún mi náà Ọlọ́run á fi mí mọ̀nà. Bẹ́ẹ̀ ni torí ihdina siratal mustaqim àfinimọ̀nà lọ́lọ́run, Ọlọ́run sì wàá kọ́ yín máa ṣe. Amínà ya Allah. Ẹ rọra fún. Má wulẹ̀ yọjú èmi náà ni máa bọ́lẹ̀ bọ̀. Wọ́n máa sọ wípé arífúnni kó tó dáa ni àgbàjàkadì ni. Anyway, o lè yọ sọ́ọ̀tún kó yan sósì bó ṣe wù ẹ́, mi ò rún ẹ rárá àti rárá. Ṣorí rìn tó rìn lọ́wọ́ yìí tó kù tó máa rìn láyé ló ti rìn yìí o, èyí tó bá máa kù tó máa rìn lẹ́ẹ̀tọ̀ ọ̀run ló ti máa rìn. Mo fi Ọlọ́run ṣẹlẹ́rìí. Ó lágbára o. Àìkàwé màmá sọ̀yàn di rádaràda. Ìjọ ìwọ àti talẹ́jọ́ wá. Èmi nìkan ni wọ́n mọ̀ pò ni mo fi ṣe. Bó ṣe dárìn wáyé nìyẹn máa dá lọ ni. Ṣó ti rọ́wọ́ mi? Ṣé mi ló yọgi wá náà? Àbí kí ló rò pé gbé dání? Lójú ẹ òjọ̀gì kò kí ń ṣégi o. Màá sọ fún ẹ pé nóbì ṣeré. Ìgbà ni wọ́n ń pa wọn kì í pàwọ̀. Ṣó ti yẹ? Ẹni tí ò mọ ọba náà sọ pé ó máa ń fi ọba ṣeré. Wọ́n sọ bẹ́ẹ̀ náà, wọ́n ní mo ní láti múra ẹ̀ dání dáadáa. Ọ̀rọ̀ ẹ ti yé mi báyìí, màá wá jẹ́ kó mọ̀ pé mo morúkọ tí ìbọn ń jẹ. Kí ni gbogbo eléyìí tó ń ṣe yìí? Ó ń hàtì. Àwọn tó ń yẹ kó ti gbà. Bastard, mi ló ń bá léèrè èmi náà ṣòkù fún ẹ tó ń gbọ́ra kúrò. Wọ́n á fi ẹ̀kọ́ náà lọ́rùn. ṣe kí ni? Ọkọ mi kú. Oh my God. Hello? 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 Hey, hey,
ẹ má fún wa ní igbó dídí ṣan lórí ọ̀rọ̀ yìí. Question tí mò ń bí gangan ni kẹ́ down straight. Ṣé lóòótọ́ lọkọ yẹn pààyàn? Lọ́yà, ọkọ mi ò pààyàn. Ẹ mọ ọ̀rọ̀ bí ìbínú ni. So ìbínú yẹn ló jẹ́ kọ́kọ́ mi fìbínú gbé flower vase tó fi là mọ́ gẹ̀ yẹn lórí. So onígẹ̀ yẹn fi kú. Ó ṣe pé ó mọ̀ọ́mọ̀ pààyàn. Ọkọ mi ò kí ń ṣàpààyàn. Ibi tí à ń lọ gangan, òun la dé yẹn. Ọkọ yẹn ló pa. No. Ṣó ti yẹ yìí? Kò bínú, ó bínú, ọkọ yìí ló pààyàn. Eré àtàdé lọ gangan nìyẹn. Ṣẹ́rí tí kéèsì bá wà lẹ̀, ohun tó máa ń fà tí a ò máa fi ń tètè rojú tu ẹjọ́ tó wà lẹ̀ ní tí irọ́ bá wà nídìí ẹ̀. Ìsìn àti mọ̀ ọkọ yìí ló pààyàn yìí má wọrí. Kódà kò tiẹ̀ jẹ́ pé mọ̀ọ́mọ̀ ó fi ọ̀bẹ ó fi gún nù ni. Ṣé mi ní iṣẹ́ mi ní kò mọ̀ pa àṣẹ ọkọ yẹn àjáde. Kódà kò mọ̀ bọ́ kó pa tán kó pa yá ẹ̀ kó pa bàbá ẹ̀ sí ẹ̀ṣẹ̀ kẹ̀kẹ́ mímọ́ ẹ̀kọ́ ti pa gbogbo ara lò. Àwọn aláàmú ọkọ yìí ṣe máa jáde kúrò bẹ́ẹ̀ tí ó ní kú síbẹ̀. Kẹ́ parọ́ ò ní pọ́blẹ́mì. Bọ́lọ́yà Ben, kí ni nǹkan tó máa ṣẹlẹ̀ sí i? Owó ní jẹ, owó òun ló máa jẹ. Ẹ lè ná less than 10 million naira. 10 million naira? Owó yẹn pọ̀. Ṣé ọmọ kan tọkọ yín ṣe ṣá? Ó pààyàn ní. Tó bá wá díẹ̀ lọ wá díẹ̀ bọ̀ tó máa mọ̀ kó pààyàn ní. Tó bá pààyàn máa ń pa ni. Nígbà táwa ní kẹ́ mú 10 million naira wá tẹkàn dédé ṣojú bá kan, a máa ní láti fi owó yẹn a máa fẹ́ pa àwọn kan lẹ́nu mọ́ lọ́tún lọ́sì. Ó ní mo dé aṣọ yín pé next time tá a máa padà sit lórí kéèsì yẹn ẹ̀yin àtọkọ yín lẹ́jọ́ máa lọ sílẹ̀. Èèyàn tó wọ yẹn bá ti ready. 10 million naira. Okay, máa wà. Bó tẹ́ bá ti aṣọ mi pé kò sí nǹkan tó máa ṣe ọkọ mi. Ọkọ mi á wálé láyọ̀ àtàlàáfíà. Màá try láti wó owó yẹn. Oh, better. Ẹ ti agree pẹ̀lú mi sí pé ní láti wá owó yẹn. Ọ̀nà kọ̀ọ̀nà tí ẹ bá ti máa rí ẹ wá. Okay. Ẹ ṣe jẹ́ kí n tètè lọ arrange. Ṣé ọ́fíìsì yín ni kí n mú wá ní àbílẹ̀? Ẹ jẹ́ ká pàdé lọ́fíìsì tó bá ti dọ̀rọ̀ lówó dé ọ́fíìsì ni. Ẹjọ́ ríru àlè ìrújọ́ lórí kéèsì inú ilé ẹni gbé àkọ́rídọ́ ìta owó ọ́fíìsì. Okay. So màá pè yín, màá lè mú owó yẹn wá fún yín ní ọ́fíìsì. Àti pé ọ̀gá ṣé kí n mú check ni àbí cash? Ní ọ́fíìsì. Alright. Tó dàbọ̀ fún ẹ̀kọ́ tí màá ní. Ẹ take care, ṣe gbọ́. Alright, sir. Yeah. Takuntakun ẹni kò ṣe ọmọ ẹkú bẹ ṣe ń bàlújẹ lọ. Benson, ṣé wo nìkan ló wà ń diṣẹ́ yìí àbí wo nìkan ló ní ìdòwú láyé mi? Ìwọ ò tiẹ̀ ní àánú ọmọlàkejì ẹlẹ́mìí rárá àti rárá. O wà nídìí nǹkan gidi, o wà nídìí nǹkan rere rí, àfi nǹkan bàjẹ́ nǹkan burúkú ibẹ̀ láti máa ń bá wọ. Ihò lójà odidi lójà tó jẹ́ pé táwọn èèyàn bá ti níṣòro òun náà máa ń lọ sábà láti lè jọ wọ́n kúrò nínú ìṣòro yẹn. Ó wá wà ń di bàdí wọ́n máa tó ṣẹ̀ jáde sí gbogbo nǹkan tó sọ pátápátá ni mo gbọ́ clearly. Ọkọ èèyàn pààyàn ó dìdí pààyàn, ìwọ ní pé kó máa lọ tó bá ti mú wá ọkọ ẹ̀ máa tẹ̀lé lọlé. Jọ̀ọ́ sọ fún mi, báwo ni bọ̀bọ́ yẹn ṣe fẹ́ mọ̀ pé nǹkan tó ń ṣe yẹn ò dáa? Ṣé kò yẹ kó jìyà ní lábẹ́ òfin kó lè mọ̀ pé nǹkan tó ń ṣe yẹn ò dáa sọ́dà kò tún ní ìwúrú ẹ̀ níwà mọ́? Ìwọ wà tí lẹ́yìn o ní pé kó máa jọ lọ, ìwọ wà lẹ́yìn ẹ̀. Jọ̀ọ́ má bínú, mo fẹ́ béèrè question kan lọ́wọ́ ẹ̀. Ìwọ fúnra rẹ̀ ò rí ròrí lọ́jọ́ kan kó dẹ̀ wò fúnra ẹ̀ kó kàn dẹ̀ bí mi léèrè yẹn pé wá Benson, ṣé kìí ṣe wípé o ti ṣìyàn láti fẹ́ mi? Ìwọ fúnra ẹ̀ ò lórí bẹ́ẹ̀. O ò dẹ̀rọ nírò pé lọ́jọ́ kan pẹ̀lú bí mo ṣe ń ṣe rádaràda tí mò ń ṣe bí olórí burúkú yìí, tí mò ń ṣe bí ẹni tí ò kàwé, tí mò ń ṣe bí ẹni tí ò jáde, ó yìí máa padà kó ẹrù mi síta lọ́jọ́ kan ni. Ok, o ò lè bí mi ní méjèèjì, èmi ti sọ jáde, méjèèjì náà ló padà ṣẹlẹ̀. Mo ṣìyàn ni, mo máa kẹ́rù ẹ̀ jáde ni.
but èmi kọ́ ni máa kó fúnra rẹ̀ ló máa kó torí mi mọ problem ẹ pẹ̀lú ọ̀rọ̀ yìí you are mad yes o stupid gan àwọn tó ní ọ̀rọ̀ ayé kọ́ ẹ rárá kó tó di pé mo fẹ́ ó dé mẹ́ni tó fẹ́ o yóò ti yẹn sìn omi ò lẹ́jọ́ láti bẹ̀ ẹ̀rọ rárá mo fún ẹ ní last warning next time tí client mi kọ̀ọ̀kan bá wá sínú ilé yìí tó wá lọ dúró sẹ́gbẹ̀ẹ́ ògiri àbò sásábẹ́ step àbò sásínú tọ́ílẹ̀tì lọ fi etí mọ́ ara ògiri gbogbo tẹ́ ẹ̀ sọ ni mo ń gbà clearly ni mo ń gbà everything mi ò fowó ẹlẹ́kùn tó dé ó jẹ̀bi tẹ́tí ẹ̀ ò di dànù ó ní òhànù òṣì ọlọ́mọrí ẹsẹ̀ lẹ̀ ìwé tẹ̀ ká náà ta lẹ̀ ká náà ẹ̀ gbajúmọ̀ gbogbo ògiri tó wà ní ilé òun lẹ ti sọ de tí yín òun lẹ lẹ́tí mọ́ káàkiri wàá rí ìrọ̀wọ́ wa ní tí máa fojú ẹ̀. I'm warning you for the last time má tì mí kan ògiri tó bá tì mí kan ògiri ju bó ṣe yẹ lọ kò ní nǹkan kan ẹran kankan ló wà nínú ibi tí wọ́n dúró sí níwájú kóòtù yẹn èèyàn ló wà bẹ́ẹ̀ èmi àti àjọ dúró bẹ́ẹ̀ nígbà tó ju ẹ̀kún bá ti fọ́ tán I'm very serious and I'm saying it for the last time. Hey! Bẹ́ẹ̀sì fún ẹ̀kọ́kọ́ tí ẹ ti wá di criminal báyìí. Yes, ó ti di criminal because ẹni tó bá ti ń support ẹni tó ń pààyàn dájúdájú ní fún ẹ̀kọ́ lè pààyàn. Bẹ́ẹ̀sì Ọládùnjoyè ṣó ti yà tán náà nìyẹn ṣó ti yà parí láàrin mi àti ẹ náà nìyẹn. Mo mọ̀ yín pé mi ò lè rí ẹ mọ́ ṣùgbọ́n òun máa rí mi ò dẹ̀ máa gbọ́ gbogbo nǹkan tí mò ń sọ yìí. Bó bá jẹ́ òun mọ̀ ní o bá ti gbọ́ràn sí mi lẹ́nu torí mo ké tó mo pariwo tó mo sọ fún ẹ tó mo ní gbogbo nǹkan tó ń ṣe yìí ó máa léyìn mo ní gbogbo ẹ pátápátá ló máa léyìn kó jáwọ́ nínú iṣẹ́ mi. Omi tó wá bára ẹ̀ dé. Kí ló tún dé báyìí? Kí ló dé? Ìgbà tó ti wọnú ilé mo ti mọ̀ fún wa wọnú ilé wa máa ronú. Kí ló dé ẹkún ò ṣe nǹkan kan, ó tún máa dá wàhálà lẹ̀ lára ni. Ẹni tó kú ti kú. Ẹ̀yìn tó ń fi sílẹ̀ kó má bàjẹ́. Iwájú tó ń dojúkọ náà. Kọ́lọ́n bá wa tún bẹ́ẹ̀ ṣe kọ́lọ́n tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀ má sunkún mọ́ ọ̀rẹ́ mi ó ti tó ọ̀rẹ́ mi jọ̀wọ́ mo fi Ọlọ́run bẹ̀ẹ́ mi ó ti tó má sunkún mọ́ mo ti gbọ́ mo ti àwọn ọkọ̀ tó ṣẹlẹ̀ láti gbé lọ gbóúnjẹ wọn kó jẹun mi ò fẹ́ yẹn o má ṣe yẹn o jẹun bó bá ti jẹ díẹ̀ kó jẹ mo ti bẹ́ẹ̀ so oúnjẹ ṣó ti bọ́ ní àjọkò. ẹjọ́ mẹ́yìn. Ó yà yín méjèèjì lẹ́nu àti rí mi àbí?
gbogbo ọ̀rọ̀ tẹ́ méjèèjì sọ pátápátá lánàá ọwọ́ mi bá ilé sọ́ọ̀sì. èlò kan lówó tà ń jẹ́yìn gan-an mí ń wà á lọ́yọ̀ tẹ́ sọ̀rọ̀ nípa yìí àwọn sọ pé kẹrin lẹ́wọ̀n á ní kẹ́ brian bẹ́ẹ̀ nìkan tá sọ fún yín. wọ́n ti rán ẹ̀ gbogbo wọ́n ti kọ́ ọ́ lọ gbogbo ẹ̀ fún wọ́n ti kọ́ ọ́ ti táìpù ẹ̀ fún ẹ òtún á program ẹ̀ sí bẹ́ẹ̀ ni ẹ kó tó ti bá lọ àbí. àwọn ọmọ dáadáa ní ẹ̀rù sọmọ àlè ó dà bẹ́ẹ̀ wọ́n á sọ fún chief sọ fún wọn nígbà wọn bá ẹkún tèmi gan bí níbùbá lákọọ ni mo wà bí gan ìwọ rìn kiri ìwọ fẹ́ gbé ìwọ lọ ṣẹ òun rìn kiri ṣé nínú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ìkọ́ni àti rán ẹni ẹlẹ́bi lọ́yà tó pẹ́ tí òun owó tí òun ẹsẹ̀ ló wà lẹ́wọ̀n ìwọ gọ́gọ́gọ́ tó jẹ́ mọ́tà ìwọ gọ́gọ́gọ́ tó yẹ pé ìwọ ló ṣẹ òun àyàn káàkiri àbí nínú ẹ̀ náà lèèyàn kan kú sí àbí ẹ̀rọ wà lẹ́ẹ̀mí tèmi lówó mi mo rí ìsìn láì fún tèmi profession mi mo put it at stake all because. ṣé mi sọ fún ẹ ṣé mi ò sọ fún ẹ ayé máa ní ṣé mi sọ fún ẹ no ṣé mi ò sọ fún ẹ wípé lọ́ọ̀yà Tóyìn yẹn ó mọ̀ nípa kínní mo ní pé òun ló ṣe àkóbá fún ẹ̀gbọ́n o má jẹ́ kí n tàn ẹ́ ẹ̀wọ̀n ló máa kú sí. aláì ní sí kàtà lórí ẹ̀gbọ́n bí ẹ pé sórí tó bá yẹ pé sin tiẹ̀ tàbí tọ́jú ọ̀dọ́ náà sórí during that time tá a fi fóònù yẹn lẹ̀ kọ́ lè wọlé ó dẹ̀ máa já iṣẹ́ yẹn finally iṣẹ́ yẹn já pátápátá nìyẹn. ò lera sórí first thing láàárọ̀ àmọ́ lọ sí police station à lọ play gbogbo ẹ̀ fáwọn ọlọ́pàá yẹn pátápátá látòkè délẹ̀ tí ò ní kẹyọ kan. Everything could go. So I advised to from there at the police station. Ó dẹ̀ rí yẹn sọ kọ́ máa ṣe náà ní orí ẹ̀ pé. Hello lọ́yà Tóyìn èmi ọmọ lára ni mò ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ fi ara balẹ̀ kẹ́gbọ́n nǹkan tí mo fẹ́ sọ fún yín ṣe rí àwọn ọmọkùnrin méjì tí wọ́n gbàgbé fún wọ́n yín personate wá sọ́dọ̀ yín ni o àbúrò ọkọ mi ni àwọn méjèèjì jẹ́ ẹni gbogbo conversation ẹ̀yin àti Richard pátápátá gbogbo ẹ̀ lọ ti gbà sórí fóònù now wọ́n plan pé first thing tomorrow morning àwọn máa mú fóònù yẹn lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n àwọn ní prison so ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo fẹ́ kẹ́ act fast ṣe ti gbọ́ okay màmá ń sọ̀rọ̀ tí ẹ bá gbé gbogbo ẹnu òṣì yẹn sàn ọmọlára òṣìwò lẹ́ ń pè iṣẹ́ tí èmi dè ẹ̀yin kí ni wẹ́rẹ́wẹ́rẹ́ bíi ṣúgà àǹtí ẹ fẹ́ tu ẹ̀ tó bẹ́ẹ̀ kí wọ́n mọ̀gún ẹ̀yin méjèèjì mẹ́tàlá ẹ̀ tó bẹ́ẹ̀. By the time I'm through with you, I swear, none of you will live to tell the story. I mean it. Fúdẹ́kẹ́, bàbá o, ọ̀tá ènìyàn, ìtì ọ̀gẹ̀dẹ̀ lásán lọ́rọ̀ àwọn ọmọ kéékèèké, kò tó ń tà lọ dábẹ́. Ẹ jẹ́ ká pa wọ́n dànù, ká waste life wọn, wọ́n switch off bí tẹlifóònù. Ẹ wo bí. Èmi ò láìkí rí ikú jagbajagba báyẹn ikú tí ó kì í lóró lára àwọn ikú tí ó kì í mú oró dání èmi ò gbádùn ẹ rárá torí tí wọ́n bá kú irú ikú báyẹn inú ikú kì í dùn ṣe ni ikú máa ń sunkún ẹ máa lọ gbẹ́ ilẹ̀ ni àwa sin wọn láàyè àbí gbogbo ìran yàrá ya ìyá ẹ fẹ́ kú ní kékeré ni. dájọ́ rẹ̀ Fúdẹ́kẹ́ sórí sákéwù bó ṣe kúrú tó yẹ ó gorí igi orí Jésù yàrá ya ẹlẹ́rìn tó ti rí ọ̀tá ó ti rí ikú ó ti rí àrùn àṣírí ó ti gbọ́ lẹ́yìn ọmọ kò sọ́wọ́ mọ́ bàbá ò kí ló hàpùn. ẹ fi wọ́n sílẹ̀ ẹ lọ gbẹ́ kòtò yẹn kó jí gan débi pé tá a bá sọ wọ́n sínú ẹ̀ bó bá tẹ̀ ń pariwo kò sẹ́ni tó máa gbọ́ wọ́n á máa rọ iyẹ̀ pẹ̀lú wọn lórí wọ́n á máa jóró yẹn wọ́n máa jóró yẹn wọ́n á jóró yẹn tó máa fi kó ní rọ́wọ́ ẹ̀kú tó dáa nìyẹn dáa ní ìtírẹ́sì sùn
yẹ wá lọ. bàbá kálọ̀ gbẹ́lẹ̀ Jésù Olúwa wa ayé. àmín. Lára. Ó ní dá fún ẹwé orúkọ mi. Bàbá. Lọ ṣiṣẹ́ bí iṣẹ́. Àti lára ẹjọ́. Kò tún sọ. Sorry sir. Ṣé ẹ mọ̀ mi? Mo ní ṣé ẹ mọ̀ mi? Ìwọ ni mo ń sọ ìwọ. Mo mọ̀ pé lójú ẹ ó mọ̀ mi ṣùgbọ́n ní inú ẹ ó mọ̀ mi gan-an gidi gan. Èmi náà ṣòro tèmi fún ẹ báyìí. Dúró ti ṣòro fún mi rí. Ẹ wá fi sómi ẹ sómi mọ́ jà ẹ wá sàásàlà fún ẹ̀mí ní kíákíákíákíá kó tó gbẹ ilẹ̀ ẹ̀dá ọkọ̀ tó débi ẹ sàásàlà fún ẹ̀mí sàásàlà fún ẹ̀mí ẹ sómọ jà ẹ sómọ yíṣà ẹ̀ka sọ dáadáa sókò lé. Saire! Chineke na bọ́ọ̀gì! Ẹni wọ́n bá wọ́n ti sọ tọ́lẹ̀ ẹni wọ́n bá ìwèrè ẹni wọ́n bá.
Okay. Hey, my phone monitor. Okay. You know kí ni wọ́n tún fẹ́ ṣe báyìí? Wo nísùrù àsìkò sàkọlẹ̀ ní ọmọ kan tó ṣẹlẹ̀ sí farabalẹ̀ kó gbọ́ mi náà sẹ́ẹ̀ ọmọ kan tó ṣẹlẹ̀ sí báyìí àwọn ọmọ yẹn wọ́n ti escape o. What? Àwọn boys méjèèjì wọ́n ti escape. Mo gbé. Ó dẹ̀ wọ́n àwọn ẹ̀sìn ọmọ kan tó ṣẹlẹ̀ o. Kó bọ́ lè jẹ́ káwọn guys yìí escape mọ́ yín lọ́wọ́. Èmi ò ṣàgbádùn gbogbo iṣẹ́ tẹ̀ ń ṣe fún mi ẹ ti kó bá mi. Ibi sọ̀rọ̀ wọn kò tẹ̀yà mórí kò tẹ̀yà lọ o. Okay, màá máa sọ̀rọ̀ lórí aago. Mo ti gbọ́ later. Okay, bye. Mo gbé Ọlọ́run. Jésù. Lóyún. Mọ́mí máa padà wá fáwọn ọjà mi ṣe kó. Mo máa jẹ ṣe sí. Hello. Kí ló máa ṣe ọkùnrin tó máa ṣe báyìí? Easy ni, o kò máa fẹ́ lọ sí bí. First don't fuck your bitch in the click you claim. West side when we ride, come equipped with game. You claim to be a player, but I fucked you. Richard ò dé gbàgbọ́ ẹ̀ náà. Wàhálà àwọn máa yí ti pọ̀ jù. Ó lè ju owó yẹn ló fẹ́ máa béèrè lọ́wọ́ mi bẹ́ẹ̀. Tí mo ti ń gbádùn. Mi ò ní gbèjọ́. Kí ni mo ti fẹ́ ṣe báyìí o? Kí ni mo fẹ́ ṣe báyìí? Ó tún wá rí bí. Because me think they call and say already to complain. So you cannot complain during what you like. Yeah, I'm going to do it to be called. But you want to show you. You want to try to not to jump. Try not to my phone. I don't have to buy it by me. Just minimum water. Me, I can do anything to please you. I know. I'm going to show you. Don't tell me the next. Oh, wow. Sure. Sá. Kí ló dé tẹ́ rí wa tẹ́ fi ń sá? Sá. Kí ló dé tẹ́ ṣe rí wa tẹ́ fi ń sá padà? Mi padà. Actually mo gbàgbé nǹkan sínú ilé ni sá. Ṣé ẹ mọ̀ wípé àwa ọlọ́pàá ọ̀rẹ́ ará ìlú la jẹ́? Bẹ́ẹ̀ni. Ẹ fọkàn balẹ̀. A kàn nídìí ọ̀rọ̀ méjì tàbí mẹ́ta látẹnu. Irú ọ̀rọ̀ wo sá? A máa ń kọ̀ fọwọ́. À ń kọ̀. Madam, èmi ìfẹ́ kẹ́ wà embarrassed. Ṣé ẹ understand? Ẹ jọ̀ọ́ ẹ má tó. Ṣé rí àwọn amòfin tọkọ yín jẹ́ ìkan lára wọn. Àwa tẹ́rì agbófinró làwa. A dẹ̀ gbọ́dọ̀ ṣe normal iṣẹ́ tó yẹ ká ṣe. Iṣẹ́ tí amòfin bá gbé fún àwa agbófinró la máa ṣe la dẹ̀ máa yanjú ẹ̀. Ẹ má mi ìfẹ́ kẹ́ fìbá kan. Ẹ jọ̀ọ́ ẹ má bínú mà. Ẹ tẹ̀lé wọn ẹ jẹ́ ká lọ mà. Ẹ má bínú. Bó ṣe sọ ẹgbẹ̀gbọ́n ní kẹsì. Rárá. Your wedding no now. Ọmọ kan ṣẹlẹ̀ lábàjẹ́ tí mo ń láti sọ. Ẹ má bẹ̀rù.
Hello, Mr. Richard Oladapo. Sir? Ẹ má bẹ̀rù. Ẹ má wà embarrassed. A kò nídìí ọ̀rọ̀ méjì sí mẹ́ta láti gbọ́ lẹ́nu. Ṣùgbọ́n o máa ní láti ká kọ́ fún. Why? For what? Is it up to that? Dennis, why tẹ̀sí máa ń kọ́ mi? Wọ́n ti ṣe ni ọ́. Madam, ẹ farabalẹ̀. Ẹ rí pé mi fẹ́ jẹ́ kọ́rọ̀ fún mi. Ẹ máa wọrí ẹ cooperate pẹ̀lú wa. Do face, you must do everything. But long. Ẹni sùúrù ìyàwó mi lélẹ̀ yẹn máa hàn. Handcuff tó wà lọ́wọ́ yìí, wọ́n máa yọ láìpẹ́ yìí. Àmọ́ tẹkọ̀ ní láti ṣe fún wa sí ni ẹni láti cooperate pẹ̀lú wa. Ṣé ní tẹ́ka lọ? Àti wípé ṣé ẹ̀yin wọ̀n pé iṣẹ́ tí wọ́n rán wa yà gbọ́dọ̀ jẹ́ ni ojú lọ fún wa láti jẹ́. Ẹ bá wọlé fọkànbalẹ̀. But ó yẹ kẹ́yìn lè mọ dad mi nù mí náà. Mo understand the but they ma worry. I'm at the office. Gentlemen, let's go. Baby, let's go. Gentlemen, let's go, please. Baby. What did you Yes, sir. Let's go. What? Ó mà ṣe. Lawyer Tóyìn try. Kódà ikú àkùnrin ló kù. Try. Corporal, sir. Ẹgbẹ̀lẹ̀. Ẹ kú iṣẹ́ takuntakun. Yes, sir. Ẹ kú ìfọmọnìyàn ṣe. Gbogbo alamajèrè iṣẹ́ ìjọba. Báwo ló ṣe ṣe náà tó fi rí gbogbo àwọn ọ̀daràn èyí ọ̀bàyé jẹ́ rádaràdà wọ̀nyí náà? Sir, mo pé àwọn boys mi sí ní ẹ̀rọ torí pé èmi nìkan ò lè dá ṣiṣẹ́ yẹn. Ọ̀gbẹ́ni Richard Oladapo. Sir. Ṣòwárí gbàgbàgbà báyìí wípé ìkàgbà ni. Ìkàgbà ni you are a wicked. Kí lórí lọ́bẹ̀ tó fi wà ní sọ́wọ́ náà? Tó ṣekú pa ọ̀rẹ́ mi inú ẹ̀ ọ̀rẹ́ tímọ́tímọ́ ẹ̀. Why did you kill him? Sir, you just have to talk. Sir, you just have to talk, okay? Sọ̀rọ̀, otherwise, Manika officers come hang there. Gbogbo parts of your body must split. Sọ́tọ̀tọ̀. Sir, nǹkan tó ṣẹlẹ̀ ní pé ọmọbìnrin tí mo nífẹ̀ẹ́ jù òun lòun náà nífẹ̀ẹ́. Mo dẹ̀ ti try gbogbo possible best mi pé kí ọmọ yẹn lè wojú mi. Mo rí pé ọmọ yẹn ò nífẹ̀ẹ́ mi. Yẹn ni mo ṣe wá dá lábàá pé bóyá kí n pàṣà. Bóyá tó bá kú ọmọ yẹn fẹ́ mi. Torí ìyàwó, torí obìnrin àtẹ̀yìntọ̀, lásán ló ṣe pa èèyàn bí tiẹ̀, àbí? Mi ò mọ̀ ọ́. No problem. Alẹ́ ẹlẹ́yọ̀rọ̀ lọ. Corporal. Sir. Corporal. Where's that boy? Oh, good. Pẹ̀lẹ́ ọ̀gbẹ́ni. Pẹ̀lẹ́. Ẹ̀gbọ́n ẹ̀ ńkọ́? Ó wà ní hospital for treatment. How is it true? Bẹ́ẹ̀ni sir, a ti lọ fún confirmation and doctor sọ pé ó sì máa wà sí fún ẹ. Recording ti ń kọ́ ọ̀pẹ̀rẹ̀. Ó wà lọ́wọ́. How come? Ṣé bẹ́ẹ̀ sọ pé ó ti bàjẹ́ tẹ́lẹ̀ ni pé ó ti wà damaged? Lóòótọ́ ni wọ́n bàjẹ́, àmọ́ nígbà tó fẹ́ kúrò láàárọ̀ àná àṣekínní kan. Bayo, mo suggest ìwọ̀n. O sì jẹ́ ká transfer evidence ta ní báyìí sí orí fóònù tó dẹ̀ kò dẹ̀ mú yẹn lẹ́ẹ̀lé ká máa mélé ìdá yẹn lọ. Ṣùgbọ́n pé wọ́n láti wà báyìí. Àbí? So, a lè protect evidence. Yes. Ṣorí, a máa transfer evidence tó wáyé báyìí sí orí ìtọ́jú ẹ̀. Wà mélé lẹ́ẹ̀lé, a máa mú tọ̀dọ̀ mi dání lọ. You understand? Good idea. I will protect evidence now, because we don't know who is who. Don't blow to tell me I can tell you what to say. Okay. Yeah, multi-hand. Ìwọ àti ẹ̀gbọ́n ẹ̀ try.
You are intellectuals. Ẹgbìyànjú gan. That's it. Ó ń dàkápọ̀ kan tó wà bẹ́ẹ̀. Èmi ò kàn lówó tà jẹ́yìn gan náà. Meanwhile, lọ́yà tẹ́ sọ̀rọ̀ nípa yìí, àwọn sọ fún mi pé kí ẹran lẹ́wọ̀n. A ní kí ẹ bíra ẹ̀bẹ̀ nìkan tá sọ fún yín. Wọ́n ti rán ẹ gbogbo, wọ́n ti kọ́ ọ́ sọ gbogbo ẹ̀ fún ẹ, wọ́n ti kọ́ ọ́ ti táìpù ẹ fún ẹ. Òtún á program ẹ̀ sí brain yẹn kó tó di pálọ̀ àbí. Àwọn ọmọ dáadáa ní ẹ̀rù sọmọ àlè, ó dà bẹ́ẹ̀. Ó dà bẹ́ẹ̀. Wọ́n á sọ fún chief. Sọ fún wọn, nígbà wọn bá ẹkún tèmi gan bí níbùbá lákọ̀ọ́ ni mo wà bí ìbọn, ìwọ ó rìn kiri. Ìwọ fẹ́ gbé ìwọ lọ ṣẹ̀, ó rìn kiri. Ṣé nínú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ìkọ́ni á ti rán ẹni ẹlẹ́ni lọ́yà Tope tí ò mọ ọwọ́ tí ò mẹ̀fẹ̀ ló wà lẹ́wọ̀n ìwọ gángan tó jẹ́ mọ́dúrà ìwọ gángan tó yẹ pé ìwọ ló ṣẹ̀ òun àyàn káàkiri àbí nínú ẹ̀ náà lèèyàn kan kú sí àbí ẹ̀wọ̀n rẹ̀ ní sẹ́mi lówó mi mo risk life ti tèmi profession mi mo fún jàre tẹ̀. It's alright. Ẹ try. Ikú akọni gbáà ni lọ́yà Tóyìn kú honestly. Nítorí ó ṣe tó pọ̀ gan nínú gbogbo wàhálà tó wà nílẹ̀ no wonder ó yẹ kó rí bẹ́ẹ̀. Corporal. Olóògbé lọ́yà Tóyìn ǹjẹ́ ó ti àkọsílẹ̀ ọ̀rọ̀ case tó wà nílẹ̀ ìjọ wà lẹ́yìn. Yes sir. Are you sure? Yes sir. Okay. Tí mo wá sọ́fíìsì eléyìí ti bànújẹ́ personal lawyer mi ó kúkú etí ìjòṣù mélòó kan lọ ọmọ tá a tún fẹ̀sùn kàn púpà yẹn ìjọ mọ̀ pé kò níyà láyé irọ́ ni o kò níyà ṣé irú ọmọ bẹ́ẹ̀ lè kí n tún wá làjúlẹ̀ kí n tún jẹ́ kó ṣẹ̀wọ̀n and apart from that politically tọmọ yín bá ṣẹ̀wọ̀n I'm dead ó tún bà political career mi jẹ́ gbogbo owó ṣòwò la fẹ́ rò ní àbí gbogbo effort that I put into my political career ní country adẹ̀sí ń ṣe náà ni pé kọ́nà ń sì jẹ́ kó bọ́ sójú ẹ̀ ó tún wá fẹ́ bọ́ sójú ẹ̀ tán ohun táwọn opponent mi tún gbé kalẹ̀ bó ṣe máa gbà mí nítorí the last time I went to court mo rí i pé your opponent is having an upper hand and àwọn evidence tó ní ó dàbẹ̀ kó tì kó ọgbọ́n la fẹ́ dá. my chief jẹ́ fi gbogbo ti Brian lẹ́tì lóòótọ́ ló ní upper hand ó dẹ̀ ní good evidence àmọ́ ẹ̀yin náà mo bá ṣe ń ṣe ní country wa yìí pé ẹnu ò ṣe sá ẹnu ò ṣe owó ló ṣe ọ̀rọ̀ tó wú bá dẹ̀ ṣe tì mí. òótọ́ ni ilẹ̀ ló máa gbé. so tá a bá rí owó gidi àwọn báwo aṣọ ọ̀tọ̀ ni wọ́n hàn. sórí lọ́ọ̀yà ó kàn yánu jù mí lọ ni ibi tí èmi náà ń lọ nìyẹn torí mo mọ̀ pé owó ló lè ṣe bó ṣe wá sọ bí èlò ni à ń look at. lágbára Ọlọ́run lágbára Ọlọ́run lágbára Ọlọ́run lágbára Ọlọ́run with 15M ó yẹ káwọn òkè. 15 million naira. bẹ́ẹ̀ ni sá. ṣé ìwọ àpọ̀jù. chief kò pọ̀ sá kí ni mo kọ́ ẹ mọ̀ pé àwọn ibi tá a fẹ́ dípọ̀ irú lọ́ọ̀yà tí tó ń janu àwọn èèyàn yẹn tá a bá fún lówó adákẹ́ ìjọ́ọ̀jì náà ajá nǹkan sóun náà lẹ́nu gbogbo àwọn ibi tí àwọn kìnìún yẹn ti lè jáde gbogbo àwọn ọmọ la máa fún lówó ọmọdákẹ́ nǹkan tá à ń sọ yìí sà àgọ́ ń ṣe ìwà ìkéré sà. ọ̀rọ̀ ló sọ nítorí ọmọ yẹn gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n lóòótọ́ tó bá ṣẹ̀wọ̀n ibi tí àwọn political opponent mi máa gbà wọlé sí mi lára nìyẹn. that's one thing. tó má dẹ̀ ti wọlé bí mo ṣe sọ ìyá padà sí abúlé ní. ok lọ́yà n ti máa ṣe ni first in láàárọ̀ la èmi á lọ drop 10 million sákàǹtì ó péjọ Eree tó bá wọn fi di 10-11 wà rí alert tí o bá wá ṣiṣẹ́ tán tí gbogbo ẹ̀ pọ̀ sí ojú gẹ́gẹ́ Ọlọ́run kú ṣe mo ṣì ní balance láti fún ẹ tẹ́lẹ̀ lásán gbogbo ẹ̀. ẹ̀mí ẹ̀ náà ni mò ń wò sá. lọ́yà àtúlọ́pọ̀lọpọ̀ wọn láti fowó ṣe. pé 10M tẹ bá máa san 10 million sá á jẹ́ pé èmi náà
máa láti fowó kún nìyẹn because nǹkan tó wà nílẹ̀ yé mọ̀ àwọn èèyàn owó làwọn fi dí wọn lẹ́nu lọ sí wọn. Ẹ fi kún èmi ò wá ní disappoint wọ. I won't disappoint you. Oh, don't trust me, money. Mo trust in my chief. The Lord. Oh, Lord, you take. My chief, sir. Thank you, Jake. Me take him along. All right. Okay, yeah. Mama. Ìmọ́lẹ̀ tẹ́lẹ̀ fẹ́ tàn lórí case tá a sọ̀rọ̀ yìí àbí báwo ni olóògbé Fẹ́mi ṣe jẹ́ sí ṣé ẹ mọ̀ wọ́n rí? Lọ́yà mi ò mọ olóògbé Fẹ́mi rí ṣùgbọ́n mo mọ Richard dáadáa torí pé èmi àti àtijọ́ gbẹ̀rù kún pàdùkún. Dúró kí ni nǹkan tí ẹ fẹ́ explain fún mi gan kí ni nǹkan tẹ́ ẹ mọ̀ nígbà tí ẹ fẹ́ sọ fún mi gan? Lọ́yà ó dá mi lójú gbangba pé Richard ló pa Fẹ́mi. Are you serious? Bẹ́ẹ̀ kò tẹ́ ẹ sọ yìí ẹ ṣọ́ pé bó ṣe rí nìyẹn. torí pé níjọ́ tí mo sọ yìí ṣọ́ọ̀bù ni mo wà mo ń ṣe àwọn iṣẹ́ kan lọ́wọ́ ṣàdédé ni mo rí Richard tó bọ́ sílẹ̀ inú mọ́tò tó mú ohun olóògbé tá a sọ yìí tó bẹ̀rẹ̀ sí ní fún tó ó pa pátápátá ni tí ẹ bá wà bẹ́ẹ̀ níjọ́ tí mo sọ yìí in fact tí ẹ bá wà bẹ́ẹ̀ níjọ́ tí mo sọ yìí àmì àbẹ̀yà máa ṣe mí. ẹ wò ẹ máa bọ̀ ẹ máa bọ̀ fún mi ẹ jókòó mi ẹ máa bọ̀. torí Ọlọ́run. Sorry sir. Sir, mi ò pẹ̀lú àwọn criminals tí wọ́n mú wá síwájú yìí. Níṣẹ́ ni mo fi ẹsẹ̀ ara mi rìn wá láti wá jẹ́rìí sí case tó wà nílẹ̀. How? Torí
àwọn boys mi náà méjì tí wọ́n fi handcuff sí lọ́wọ́. Ṣé nǹkan tó fẹ́ sọ máa ràn wá lọ́wọ́ àbí? Bẹ́ẹ̀ni sir. I'm listening now. One, mo fẹ́ kó di mímọ̀ lójú wọn wípé èmi mo tú àwọn boys méjèèjì yẹn lẹ̀ fún oore tí kan ní wọ́n ti ṣe fún mi rí ni. Láti fi kún ọ̀rọ̀ lọ́ọ̀yà Tóyìn lẹ́yìn ìgbà tí wọ́n ti rin ògbèrè tí wọ́n rìn yẹn ni wọ́n pè mí. lọ́ọ̀yà Tóyìn mo gbọ́ sẹ́ ẹ má sọ̀rọ̀ ẹ lọ. ẹ ò sí nìyẹn mo ti kọ àdírẹ́sì ẹ sílẹ̀. Ọ́fíìsì lọ́yà Tope yẹn gangan. Okay. Ṣé sẹ́kítírì yẹn wà ń bẹ báyà mi? Kò ní sí o. Àparíṣẹ́ yẹn ní nílé. Èmi ti rí aláàtì yẹn láti ẹ̀kọ́. Wá ṣe rí. Kọ́kọ́ sọ ṣe é náà kò tẹ́ tí bá mi sọ̀rọ̀ rárá. No problem. Máa ṣiṣẹ́ ọgbẹ́ ilé ní náà ní everything. Olùkọ́ ìyàwó yẹn. Ọmọ kí lọ́wọ́ lára. Okay. Ṣé o ẹ wá gbọ́ gbogbo bó ṣe lọ ìdí la máa parí gbogbo ìdán yẹn. Okay. ẹ̀yin ẹrú kún bólẹ̀ wa iṣẹ́ tí wàá ń lọ yẹ máa bọ̀ yẹ ká plan ní báyìí nínú àlàfẹ́ ṣe gbogbo ẹ̀. Okay now. Ṣé àlàáfíà ló wà? Okay. Now to show you there, very easy. Ọ̀nà àti di àkúṣe, very easy. Congratulations. Torí lẹ́ni, you are a $1 million richer. Either you like it or not. Yes, sir. Record book. Till lawyer Tóyìn sign. Mi ò fẹ́ jẹ́ kí o jẹ́ kí ọ̀gá ẹ rí. Sorry, darling, sir. Orúkọ mi ni Èmi. Ṣùgbọ́n Ọlọ́run ló ń jẹ́ Èmi ni. Okay. Forget about my name. The mission is very important than my name. I have $1 million as a gift for you. 1 million? Just for me to hide my register book for my boss. That is all. To bá ti ṣe, marry. And ẹ sure pé nǹkan kan ní ṣọ̀gá mi. Nothing could suit to my sugar. And I'm not going to give you a check to avoid an idea of Savauda. Must send 1 million sínú account.
today before 2 hours. Okay, 25,000 naira ni okay, my mom from Ninu and kinto your allowance me at the transfer fare 10,000 man kulon. And now that you said you give me 1 million naira just for me, can go hide record book for that is all. For my boss. Believe it. Tí o bá ti rí 1 million alert lórí phone ẹ, má ṣe anything. Thank you. 1 million. Good day. Okay, sir. And send your account number. Sorry, number 00. Okay, sir. 333. 333. 453. Relax. Repeat for Kwebale. 00. 333. 453. 19. What is sending? Don't doubt it. Kò sígbà tí olówó ò lè gbowó ní bank. Kò sí wákàtí náà, kò dẹ̀ sí àkókò náà. That's it. Okay, and tó bá gba owó yẹn tán, tó bá ṣe the right thing, consider yourself a dead meat. Thank you, sir. Hello? Lawyer Toyin. It is done. Oma send account number so phone me. I'm going to send it to you. Mo dẹ̀ sọ pé kó tó pé 2 hours. Oma rí alert lórí phone. Jẹ́ ká try o. Torí mo ti sí lọ́kàn. Tó bá dẹ̀ ṣe wèrè máa ṣe wọnú sàárè ni. Bí mo ṣe ń lọ ìmá trace ẹ̀ dé ilé tó ń gbé ni. Yep. Ó ń lọ wájú mi. Now, listen. Better. Down with the bill that I paid away. Kia. We're going. At your boy. She over for the school. I just have me for just so cool. Over for just so cool. I don't like Joe, just so cool. And listen. Ẹ̀gbọ́n ẹ̀ tó wà ní Stavely House ní East London pẹ̀lú ilé tó wà ní Houston, Texas ní America pẹ̀lú Ṣẹ́gun Aláwàyí tó wà ní Germany tó wà ní Ṣẹ́gun Germany tó ń jayé orí ẹ̀ ṣé o fẹ́ fojú sunkún gbogbo wọn. Mo gbé báwo lè ṣe mọ àwọn ẹ̀gbọ́n mi tó wà láàbùrò gẹ́gẹ́ ìṣàánú mi ìfẹ́ fojú sunkún wọn. Hello. Òrìṣà kékeré kan la fẹ́ gbé fún ẹ. Adàbẹ̀ kò ṣiṣẹ́ bí iṣẹ́. Iṣẹ́ ta fẹ́ gbé fún ẹ. O gbọ́dọ̀ ṣe bí iṣẹ́. Tó bá ṣe bí iṣẹ́. Àti wọ́ àti randírun ẹ. Iṣẹ́ àṣegbò ibi iṣẹ́. O ti gbọ́. Iṣẹ́ ta fẹ́ gbé fún ẹ sìn. Kò ju pé mọ́tò ọkọ ẹ̀ a ní díẹ̀ ní aago 10 lálẹ́ ni.
mọ́tò ọkọ ẹ̀ 10 o'clock lálẹ́ ní a máa sọ fún ibi tá a bá wà kó yẹ kí ni kó gbé wá láìsí bẹ́ẹ̀ after mami koko go dey hear koko I go tell you say I go don wan tey gbọ́ àbúgbọ̀. Hello, kò jẹ́ kó yẹ bí gidi gan. Bí àtúnṣe tó bó ṣe kéré tó yẹ, kò sí oye òkú tó bá gbé débẹ̀. A máa gbé wọn mi ní. Fẹ́ kí ni kò yí ẹ báyìí. Bí ìwà àtọkọ ẹ ṣe ń wọlé wọlé, bẹ́ẹ̀ ṣe ń jẹ, bẹ́ẹ̀ ṣe ń mú, bẹ́ẹ̀ ṣe ń bára ní ṣeré ìfẹ́. Bẹ́ẹ̀ ṣe ń wọnú lójú tẹ̀ ń wẹ̀ tẹ̀ fi tó ẹnu ra láì gbọ́n kankan. Kò sí ilé tó pa wá lójú tiwa. Kò lè lọ ṣe iṣẹ́ yẹn ní bí iṣẹ́. Àgbo tí a dá fún ẹ lónìí kò gbọ́dọ̀ kọjá. Tó bá ṣiṣẹ́ ṣe àti wo àti ìyá àti bàbá àti ìran àti fámìlì ẹ àti gbogbo jíṣẹ́ dáńtẹ́ gbogbo ayé àtọ́ máa gbà wọn lálejò lọ ń wúkọ́ ọkùn ọkọ̀ ẹ̀rọ gbọ́dọ̀ sùn òun gbọ́dọ̀ kú ṣùgbọ́n kò ṣe òyìnbó ó tó máa lò àwa máa fún ẹ ó wèrè bó ṣe wó mi. gbogbo ẹ̀dá àtọ́jú ẹ̀wọ̀ láyà o ojú sókè òun ojú ọ̀tá ṣé orúkọ rere wà ní ìbọn ni àbúrò ó bá mi kó kìí yóò sílẹ̀. ẹ ti ẹ wo náà ẹ wo nǹkan tí wíyẹ lọ gbé ká mi mọ́lé yóò ló ń jó láyà ẹ tó ti pẹ́ tí ó sìn ọ́ yàrá. Ajawe ni stop ọ̀gá ọlọ́pàá ní sùúrù àwọn kúláàsì náà ni o kò sí ọmọ òkúlé òkúlé báwo kí ló fẹ́ ọ̀tá ókè. ọ̀gá máa wọlé bọ̀bọ̀ ṣe àmì ó pa àwọn tẹ́lẹ̀ mi ṣe wáyé mi ò pa ìjọ méjì ọlọ́sẹ̀ mi ṣé mi pa àrẹ pẹ̀lú ìjọ méjì péré mo padà ọmọ ìlú pa àwọn jù. ògùn dákan tí ìdákan tó tún péré lókun dá méjì. ó máa kúláàsì náà ni. detain him. Yes sir. Kẹ̀ fi pamọ́ pẹ̀lú àwọn ọ̀daràn tó kù wọ̀nyí. Okay? Yes sir. ẹ̀yin wọ̀nyí lẹ mú arábìnrin yìí tipátipá pé àti kó ṣe nǹkan tẹ́ ẹ bá fẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n kọ́ ẹ ní ìkà ìwọ náà dẹ̀ kà automatically ìkà gangan lè wọ fúnra ẹ̀ fáìn obìnrin ní lóòótọ́ tó bá jọkùnrin náà ni wọ́n mú tipápá tí kùkù tán dè lókun pípẹ́ ọ̀bẹ ni lọ́rùn ẹ o ká tiẹ̀ mú bọ́n tán gbé tiẹ̀ lọ́rùn kúrò ọkùnrin náà á ṣe bí obìnrin lójú wàhálà ká má ti wà sọ fún obìnrin but ọkọ ẹ̀ lẹ́ ń sọ̀rọ̀ yìí why tí wọn náà fi bá the four sisters. ọ̀gá ọlọ́pàá ẹjọ́ mi náà kọ ẹ̀rù ló bà mí àwọn èmi náà gbìyànjú. Ọba rán mi níṣẹ́ ẹrú. Pé ó du ọwà lókùn yìí.
iṣẹ́ ọba ò ṣe má jẹ́ bẹ́ẹ̀ ni ojú ọba ò ṣe ń pọ́n. Lára ọmọ Lára dúró kí ni problem ẹ náà kí ló ṣe ẹ́ mo ní kó o lọ sálẹ̀ kó bá mi kojú ìfàsókè ó dẹ̀ wọ́n sálẹ̀ òun ní látàárọ̀ kí ló ṣẹlẹ̀ why you wan kill yourself now kí ló ṣẹlẹ̀ wọ́n obìnrin kí ló dé. ọkọ mi ọ̀rọ̀ kìíní náà ni mo rò. kí ni ìbára tó tún rò ṣé bí dókítà ti sọ fún mi àti wípé a ní problem ó ní ká pọkàn pọ̀ kábẹ̀sì ní gbàdúrà sọ́lọ́ you know God's time is the best what's your problem. come on take it easy on come you fẹ́ mọ̀ ọ́ mọ̀ ṣe ti gbọ́ you know how much I love you. Yes. That's my wife. We are walking to us about to be able to step one. Okay. Honey, check in with Bobo. No, I'm okay with it. That's okay. I'm looking at it. Let it go this way. Alright. Guys. Alright. Ṣorí láyé tá a wà lónìí, àwọn èèyàn sọ pé ìfẹ́ ti kú, ìfẹ́ ti sọnù, ìfẹ́ ti fọ́ lójú méjèèjì kò rí ọmọ. But I want to correct that impression. Mo fẹ́ kó mọ̀ pé èmi tèmi Tọ́pẹ́ ọmọ Mákànjúọlá. Ìfẹ́ ò kú lọ́dọ̀ tèmi, ìfẹ́ ò dẹ̀ sọnù. Ìfẹ́ ò fọ́ lójú méjì fẹ́ ṣèrè náà.
nothing on this earth will ever stop me from loving you. Kí ló dé? Kí ló fẹ́ kú? Nísìn tí mo ṣe bá ẹ sọ̀rọ̀ kankan ni. Kí ló dé má fẹ́ kó ṣe rẹ̀ léṣe? Dókítà ti explain fún mi àti ẹ̀. Ó ní ká farabalẹ̀. Ó ti ń jẹ́ kó yọ pé there is time for everything. Àwọn náà dẹ̀ ń ṣọmọdé àmọ́ bẹ́ẹ̀. Torí pé àsìkò Ọlọ́run ọba nìkan lójú.
seriously. Arábìnrin, èmi ò ní ẹjọ́ kankan bá ẹ rò. Obìnrin ni ẹ́, abẹ́rẹ́ ti bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ ọ̀rẹ́dẹ̀, kò sí nǹkan tó lè ṣe. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà, gẹ́gẹ́ bí aya rere lọ́ọ̀dẹ ọkọ ẹ̀, tó bá wà devoted, tó dẹ̀ ní single love pẹ̀lẹ́ni tó fẹ́, torí kò sí crime nínú kéèyàn fẹ́ yàwó. Ọkùnrin tó bá wà tí kò bá ní obìnrin is absolutely incomplete. Kí ló wá dé tí wo ògùn ọkọ ẹ gbọ́? Balẹ̀ mi o, nǹkan báyìí ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tó dẹ̀ dangerous sí gbèsè ayé wa, kó wá mú ọkọ ẹ wá sábẹ́ ààbò ìjọba fún purpose safety, kí ààbò yẹn lè wà lórí ó wá gbà. Now ọkọ ẹ ta wá ń sọ̀rọ̀ ìkọ́ ló wà lọ́gbà ẹ̀wọ̀n yẹn àbí? Ká wá sọ pé ìjọba ti wá dájọ́ ikú fọ́kọ ẹ̀, ọkùnrin yẹn mà ti kúkú ẹ̀ṣẹ̀ tí ọmọ ń pa ẹ̀rí ẹ̀, isn't it? Ìwádìí máa gbé ayé. Ojú ò ṣe fi mọ ìwà ẹ̀dá. Ṣùgbọ́n listen to this finally. Ẹni tó bá fẹ́ aya láya dandan ni kó ṣe èrò lóró, okay? Yes. Then ẹ̀yin tí ẹ̀kọ́ lélẹ́yìí jẹ́ fún yín o. Ṣé gbọ́? Ìjọba wà láti ṣiṣẹ́ fún ìlú. You don't take laws into your hands. Ẹ ní láti máa dá decide, kẹ́ máa dá owó wú. Nǹkan tó bá tọ́ sí etí ìgbọ́ ìjọba ẹ tètè gbé wá. Káwa ṣiṣẹ́ tiwa. Next time, ìtẹ́yìn ṣe yẹ ẹ̀bí alábàáhùn máa ń padà díta náà ẹ ní, okay? Ẹ má ṣe yẹn mọ́ o. So that is that. Officers, sir, ẹ prepare case file, okay? Case charge wọn sí court with immediate effect. Okay, sir. Understood? Àtẹ̀mí náà sà. Àtẹ̀mí náà ni. Boss! Sórí ilé rẹ̀ díẹ̀. Ìlànà ká máa dúpẹ́ fọ́lọ́run ni. Fọ́lọ́run ṣe èyọ ẹ́ kúrò nínú ẹ̀wọ̀n yẹn àti wípé lánàá wọn ìjà sásán. Àwọn àdúpẹ́ náà. Níwọ̀n ìgbà tí wọ́n ti rí òkodoro ọ̀rọ̀ láti ilé tó jẹ́ òtítọ́ ń bẹ̀ on choice wọ́n máa release ìlú àbí òótọ́ ọ̀rọ̀ ṣáà ti parẹ́ gbàgbàgbà àdú gbogbo ẹ̀ lọ ní pàápàá ní pẹ̀lú ọ̀nà torí tí Ọlọ́run bá lu ẹ̀yìn láti ṣe nǹkan tẹ̀ ṣe ìgbé táyé mi bàbá jẹ sí mi so mo dúpẹ́ lọ́wọ́ náà dúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn náà ẹ ṣé gan ẹ ṣé gan ẹ ṣé gan but tí wọ́n bá wá sọ fún mi pé omi ló máa ṣe ẹ̀jẹ̀ ajé náà tó bá ní ẹni tí mo trust ó lè fẹ́ mi lójú máa fi ata sẹ́nu pàdérọ̀ my own wife
ìyàwó ilé mi. Ànígbà tí ara láìsí pé àti yàrá wà náà tó pọ̀ ti gẹ́sì mi. Ẹ̀rù bà á. Ẹ̀rù máa bà yín. Ẹ̀rù máa bà yín. Ká tún máa dúpẹ́ fún Ọlọ́run. Tó bá yẹ pé eléyìí tó bà mí lápá ẹ̀, orí ló ti bà mí ńkọ́. Pẹ́pẹ́ ló ti bà mí ńkọ́, n bá ti kú. Àmọ́ kíní kan tí mo wá rò ní pé ó dàbí ẹni pé mò ń jìyà ẹ̀ṣẹ̀ mi ni nítorí ẹ̀rí èké tí mo jẹ́ ní court níjọ́ kìíní àná. Ṣé rántí? Church bàbá dúpẹ́ ìlú ṣe wọ bá bẹ́ẹ̀ kò pọ̀ tí wàá kó jẹ́ kára bá bẹ̀rẹ̀ celebrations celebrate ẹ̀ ló wà lẹ́dọ̀wọ́ bóyá àwọn alẹ́ ká jáde bóyá ká ṣe lọ síta ṣé wàá lè mú wọn sí. Almighty God, thank you. Almighty God, thank you. I have nothing to give you than to say thank you, Lord. Almighty God, thank you. Bí kò ṣe ìwọ, òrìṣà ní báṣì o. Ó ṣé o bàbá, ó máa ṣe o. Òrìṣà ní báṣì o, Ifá ní bá máa bọ̀ o. Ó ṣé o bàbá, ó máa ṣe o. If no be you, I for worship my mom. Oh ṣé o bàbá, oh my ṣé o. I for worship my mom, bow down for my maid God. Oh ṣé o bàbá, oh my ṣé o. God, when I see wetin you do for my life, I look up, thank you for them. God, I put my life for your hand. Person wey serve living God no go fit perish. Person say I no fit make am. You tell them say na lie. You know how they sin, but you forgive me. Another Jehovah na counterfeit. You come for shoe, oh wahala, or tragedy run enter skelter. You say make I cool my mind, yawa no dey. You say no lele. Almighty